ó gbá mi létí. mo gbá. ṣé o mọ̀ pé customer is always right. àdìbò àti mọ̀lúbà ti kọ́ bá mi o ìyá Kúdí ìwọ ló bá o. Ànífà ló ń sọ̀rọ̀ Ànífà ìkejì Mọ̀rúfà. ọmọ àtòkò wa balẹ̀ jẹ́ jàtìjàtì lẹ́yìn méjèèjì. bẹ́ẹ̀ bá lẹ́yìn wọn láti jẹ̀bú òṣì kan àjàṣẹ́ tèmi ti wá mo mọ̀ yí pé wèrè wà lẹ́kọ̀ọ́ wèrè lè pápá gbé wá bíbá tí mo fọ́ sí bí mi bá ní wèrè lórí ìgbà mi àpò tó yìí. bàbá mi bá ṣe ní sọ̀rọ̀ látẹ̀kọ́ mo lè sọ fún gbọ́mọ ẹgbẹ́ gba fóònù mi lánàá ó wá bá mi ọlọ́run fẹ́ pé bàbá ìyá wọn kan ó sẹ́ndì owó sóhun ó fẹ́ lò ṣẹ́jú kan lórí fóònù mi mo gbé fóònù fún látàná àtàná yẹn ní ìsìnkú tí ìṣẹ́jú kan rẹ̀ lò tán. ní bá gbé fìlànù gbogbo ẹ̀yìn tẹ̀wá bí inú bẹ́ẹ̀ ni mo wà tí mò ń ṣètò pẹpẹ súpù lọ́wọ́ ní ìfọwọ́kàn kankan ọ̀gá ìgò gúfù caf. wọ́n tẹ́ kí. wọ́n pè obìnrin kan wá gbé fún wa lóhun níyàwó ẹ̀ wá ṣépè fún mi lórí fóònù. látó níbẹ̀ owó ìjọba ń gbà kí n bá ti darúkọ rẹ̀ owó máa jáde. kó dárúkọ rẹ̀ o má gbàgbé òkú ọ̀dá lérí tirẹ̀ gbà. àní jagun ta ni ẹ jagun gbogbo ọtí tó wà lẹ́yìn fíríjì ta ló mọ̀. ṣé mo fi tí mo máa mọ̀ sí èmi ò mọ kàtọ́ mu o. àfi excuse me àfi ìjẹta. ó ṣe bó ṣe kó fún sọ́pọ̀ táyé wọn jẹ́. múlẹ̀ múlẹ̀. ara mi fù yẹ. òun náà mọ̀. ẹ ti jẹ́. ó lè o ọmọ àṣírò dáadáa kí ó má dẹ̀ jẹ́ pé ọ̀gá wa ò jẹ́ kó wá. ó rọ̀ dáadáa. Bẹ́bí tí ó pera afẹ́yìn fẹ́lẹ́yìn. Bẹ́bí tí ó pera afẹ́yìn fẹ́lẹ́yìn. Òṣàbò lè gbè mí ṣe mí bó ti bá mi. Òṣàbò lè gbè mí ṣe mí bó ti bá mi. Ohun ọwọ́ rẹ ò tó má ṣe fi gàngàn fà. Ohun tó mọjọ́ la ẹ̀ má dáwọ́ lé o torí pé ó lè pani ó lè bọjọ́ ọ̀la rẹ jẹ́ o ó lè ṣekú pa wọ́n fúnra rẹ ọ̀rẹ́ mi ọ́ ṣọ́ra. Ẹbí tí ó pera afẹ́yìn fẹ́lẹ́yìn. Bẹ́bí tí ó pera afẹ́yìn fẹ́lẹ́yìn. Òṣàbò lè gbè mí ṣe mí bó ti bá mi. Òṣàbò lè gbè mí ṣe mí bó ti bá mi. ṣé owó orí ni ìwọ náà wò náà látìgbà tá a ti ṣe tán school ẹ̀yin méjèèjì ìwọ àti Bọ̀sún you guys are okay wọlé wọ everything gbẹ̀rẹ̀gàn ẹ̀ mọ̀wé ẹ̀ mọ̀ kankan after mọ̀wé gan a ṣe parí school tó ń sìn kò síṣẹ́ kò sí kankan I'm just wandering from one place to another. pẹ̀lú sọ́njọ́ yín ò ní páyé ń ṣe ẹ̀ náà. ṣé o ga ọ boy why tí fìdí pé gbogbo ìgbésí ayé rẹ láti bá ti ti máa kọ́ lẹ́yìn ṣá. mi ò mọ anything mọ ẹjọ́ kó máa complain ó tiẹ̀ fìgbà kan kó fi dúpẹ́ kó fi mórí Ọlọ́run. even nígbà táwọn school pẹ̀lú bó ṣe brilliant tó
complain náà ṣáá ni complain náà ṣáá ni. àwa ò dẹ̀ mọ̀wé o. of course but look at us today àwa òkè jù ẹ lọ torí pé òkè mú orí Ọlọ́run tó bá yẹ kó o fi ìṣẹ́jú kan kó máa fi dúpẹ́ báwa ṣe máa ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ó ṣe é ṣe kó má wà nínú ipò tó wáyé wo ìkáwọ́ ẹ̀ ṣé ìkáwọ́ ẹ̀ ṣó dọ́gba ó dúpẹ́ kó wà láyé ó wà láàyè ó tún wà láàyè ara ẹ̀ mo tẹ̀ ṣe ń wẹ̀ yìí ó máa ti jẹun láàárọ̀ yìí. ó ti jẹun but problem tó ní ni tọrọ ṣẹ́ yẹn. ṣé ìyẹn wàá tọ́pẹ́ bá mi sọ fún ṣé ìyẹn ò tọ́pẹ́ kò tiẹ̀ dúpẹ́ pé ìwọ Ọlọ́run ṣe o. Ọlọ́run yóò pín dọ́gbadọ́gba ilé ayé yìí gan kì í ṣe dọ́gbadọ́gba ó máa rí olówó ó máa rí tálákà ó máa rí àwọn kan tó wà ní ipò tó jẹ́ pé ìwọ gan tó bá rí wàá wò pé ìwọ Ọlọ́run ó máa ṣeun o. ṣòro Túndé sọ nǹkan tó ń ṣe ẹ káde bá wa solution sí simple. bọ́sù kí ló ń sọ náà ṣé ẹ̀yin guys ṣe fẹ́ máa wine mi àríwá o you know what is wrong with me o mọ̀ pé iṣẹ́ yìí náà ni look just look at you wo inú ilé ni you get work working class èmi máa kàn máa even gan tí bá fẹ́ ra nǹkan gbà mí gan a tún máa béèrè pé aláyé fún mi ní nǹkan kan bẹ́ẹ̀ òun á béèrè pé kí n sọ nǹkan tó ṣe mí ṣé o kàn òun wà ní ni. ọba ìfọdíṣà torí Ọlọ́run tó dá wa gan wọ́n fẹ́ ká béèrè bó ṣe wà lóore mo ní béèrè a ó sì fi fún wọn kànlẹ̀kùn ó máa ṣí ó ní wá kiri ó máa dẹ̀ rí tó o máa béèrè ó máa sọ ìṣòro ẹni àdèmẹ́pẹ́ wá solution sí simple as that. ọmọ kan tí mo rọ ó wò bóyá àkàbà gẹ́ẹ̀tì kí ló ń kọ́ ọmọ yìí náà ọmọ pupa ẹ̀ lájọ lọ school. ṣé ìṣọmọ tí ọkọ ẹ wà ní abroad tó wà òkè ẹ mo jí kọ́ ni. mo jí rírú mo jí yẹn ṣe wọn pé ọkọ ẹ lówó ọkọ rẹ gbé lẹ iléeṣẹ́ ọkọ ẹ pọ̀ ìyẹn tó bá lè ṣiṣẹ́ ń bẹ̀rù. wá ṣẹlẹ̀ dẹ̀rọ̀. you guys ẹ ṣe dáadáa now so this why any will contact báyẹn ẹ wá lè fún mi ẹ lè bá guys why now. o fẹ́. aláyé tó bá ní contact jọ pé now please now. ọmọ jí òun pé kan mo ní àwọn olówó ẹ máa àwọn máa gbé mi. Yeah, hello. Adésínà, kí ló ṣẹlẹ̀? Adésínà sọ̀rọ̀ náà, kí ló ṣẹlẹ̀? Ìgbà wo la ṣe dé láti hospital? Ẹ ṣé ká tún máa gbé ẹ padà lọ sí hospital ni? Adésínà. Oh my God. Kí ló sọ náà? Kí ló sọ? Mo fèsì kọ́kọ́ lọ́tẹ̀. Adésínà, wo ìwọ? Tètè lọ pé dírẹ́bà wa. Ká máa gbé lọ sí hospital, ká gbé padà lọ sí hospital tàbí kí ló ṣẹlẹ̀ náà? Adésínà, kúrò. Ẹ̀wọ̀jú wọ́n. Adésínà. Sáré lọ mú fóònù mi wá. Sáré máa mú fóònù mi wá. Adésínà, wọ́. Nǹkan tó go through ni. Kì í ṣe kọ́ kékeré o. Kò yí sí o. Kì í ṣe kọ́ kékeré o. Láti bàbá ti ṣetán ẹ̀. Bàbá ṣetán, dáàdi náà pass on. You know, it's not be easy for me from one place to another. Mo wá ṣẹ́ mi ò rí kankan. Even Yomi ló ẹ̀ṣẹ̀ sọ fún mi nípa ẹ̀. Mo ní ti bá dẹ̀ débi báyìí pé at least o máa help me. So I don't have any other alternative than to come and meet you. Túndé, o ṣáà ti mọ̀ mi tẹ́lẹ̀ kó tó dé ni. Èmi àtọkọ mi, even though tí òun tẹ̀ base ní Nigeria, America ló wà. A ní one small company ní Èkó ń bí báyìí. A tún ní other businesses. But ṣé o mind láti wá jẹ́ managing directors nínú kan náà àwọn company kó kàn fi manage yẹn ni o? Managing director. Kí n kàn manage ẹ̀. Tí mo ṣe waka about manager
tí mi ò ríṣẹ́ tí mi ò ní kankan wá ká about ni mo ń ṣe ó wá lélẹ̀ ìkéré ọjọ́ torí Ọlọ́run I ma appreciate it. It's okay what are we friends for? Ṣé mo nǹkan tí màá ṣe tó bá ti di ọ̀la kó wá bá mi nílé àjọmọdé ọ́fíìsì ó lè mo lè introduce ẹ sí àwọn other staffs. ṣé tí bá dé ní 5 láàárọ̀ nǹkan. a ó tiẹ̀ lè jù make it 8 iṣẹ́ yẹn tiẹ̀ ni o ní problem. màá dé ní 7. Whatever make sure kó dé ṣá it's okay it's fine it's fine. ó fẹ́ máa manager. ṣáà dá mi lóhùn mo ti ń lọ jọ. gbogbo òun wà just bàtà mi ni mo. ìgbádùn lẹ máa wà wo Lánre mo fẹ́ mú àbúrò ẹ̀ débi tí mo sọ fún ẹ yẹn. ok ma ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé ọdún mo sọ fún ẹ bá mi rà bọ̀ ṣe gbọ́. máa bẹ̀ rà bọ̀. bá dẹ̀ choose gbá rà bọ̀ kí ló fẹ́ ṣe sí. wà á nà kí ni tiẹ̀ náà ẹ lálẹ́ gbẹ́ ẹ̀gọ́ sẹ̀ ó ṣàmà jáde ṣáá ni ó tó ilẹ̀ fúláwà mojú. it's okay. nígbà tí ó ṣì. wo máa respect ẹ̀gbọ́n ẹ̀ díẹ̀díẹ̀ má máa wọ. mọ́mí mo rò pé èmi àti yín la jọ fẹ́ jáde lọ sí ibi táwọn properties ẹ̀ wà ẹ̀ lè máa fi wọ́n hàn mí ni mà. Kí ló sọ náà Túndé? Repeat nǹkan tó sọ yẹn kí n gbọ́ dáadáa. Ibi tí properties wà kí n mú ẹ lọ kí n máa lọ fíbẹ̀ wọ́n kò jọ orí ẹ̀ ò pé mi rò pé orí ẹ pé ìwọ aláìníròónú yìí ó sì ẹ̀ wá ní nǹkan tó ń rò idiot kí ló fi kíní wọ̀n ẹ́ sorry kí ló fi kíní wọ̀n ẹ́ kí ló fi wọ̀n ẹ́ nonsense ó jókòó síbẹ̀ ó wáṣẹ́ tó máa ṣe gbogbo àwọn ẹgbẹ́ wọn jáde síta wọn wáṣẹ́ kiri ìwọ jókòó ti tẹ́lì ó ń ṣeré pápọ̀ láburú ẹ ó ń ṣe oríṣiríṣi nǹkan tó ń wẹ̀ nínú ilé yìí ṣé torí pé mi sọ̀rọ̀ sí ẹ látijọ́ yìí ó wá ń sọ fún mi kí lọ fi nǹkan kan wẹ̀ wọ́ má jẹ́ kí n bínú sí ẹ o má jẹ́ kí n bínú sí ẹ o torí bí mo tẹ̀ ṣe ń wò yìí o ti ń jẹ́ kí inú máa bí mi wọ idiot stupid idiot nonsense. Mommy, why are you doing like this now? Why let me beg them sọ̀rọ̀ báyìí now? It's okay. It's okay. Má tún dá sí ọ̀rọ̀ èmi àti Túndé nínú ilé yìí. Ṣọtí gbọ́, mo fi Ọlọ́run bẹ́ẹ̀ tí bá ti ń bá Túndé wí má dà sí mọ́. Kí ló máa ṣe náà? Ṣó gbé nǹkan fún ẹ̀jẹ̀ ni? Ẹlẹ́gbọ̀n mi ni wọ́n. Ẹgbà tó jẹ́ gbẹ̀ngàn ni kọ́, aláìníròónú òpònú yìí. Ó jókòó sínú ilé kó máa jẹun. Kó jẹun kó wo tẹ́lì. Kó wo fíìmù. Kó dẹ̀ ṣòṣì káàkiri. Ìgbà mi ọmọ rìnrìn gbẹ́rẹ́gbẹ́rẹ́ lọ. Á lóun lọ bá àwọn ọ̀rẹ́ òṣì. Ọ̀dẹ̀ lọ bá àwọn ọ̀rẹ́ yẹn kó lọ wáṣẹ́ fún ẹ. Wọ idiot. Ohun ọwọ́ rẹ̀ ò tó má ṣe fi gàngàn fà ohun tó mọjọ́ la ẹ̀ má dáwọ́ lé o torí pé ó lè pani ó lè bọjọ́ ọ̀la rẹ̀ jẹ́ o ó lè ṣekú pa wọ́n fúnra rẹ̀ ọ̀rẹ́ mi ọ́ ṣọ́ra. Jẹ́ new managing director ilé-iṣẹ́ yìí gbogbo everything tẹ́ bá fẹ́ pass across mi ẹ make sure pé ó come through him ó máa get me ṣe get tí èmi àti ọkọ mi ò bá ti wà láround it's gonna be the one to head every other thing ṣe gbọ́ I hope I'm making myself clear. Thank you. So does anyone have any question? Yes ma. ṣé nǹkan tẹ̀ ń try láti sọ fún gbogbo wa ní pé tá bá ní any information tá fẹ́ pass yín ká máa gbé fún Mr. Túndé. And even tí àwọn Mr. Jide pẹ̀lú Mr. Kunle bá wà on seat. Like I said before, any information, even if tí Kunle àti Jide bá wà on seat, kẹ́ máa make sure pé gbogbo information kó máa pass through Tunde. Once it gets to him, ó máa definitely get to him. Check go? Yeah. That's good. I thought, oh, okay. Yeah, oh, okay. So any other question? No. Sure. Sorry, Mom. You all better get back to work. Thanks, ma. Okay, ma. Ẹ ṣáà ti gbọ́ nǹkan tó sọ. Wọ́n ní any information tá bá fẹ́ pass sí àwọn ká máa fún ní Mr. Kunle ìṣẹ̀dẹ̀. Ẹ má gbé fún wọn. Nǹkan kan fẹ́ lọ sáré. That's good. Nǹkan tó make sense lọ sí. Àbí kí lẹ fi? Ó bàjẹ́ o.
ìbàjẹ́ wà lára ẹ̀gbọ́n. Ta lè ń bá mi? Kí ló wò mẹ́? Ta lè ń bá mi? Irú ojú òṣìwò ló fi wò mí yẹn. Ìbàjẹ́ wà lára ẹ̀. Má jẹ́ ń kọ́ra mọ́ ẹ o. Ẹ jọ kí. Má kọ́ra mọ́ ẹ jù. Ẹ wọ wọ́n kú tẹ́ bá máa kanra kẹkanra èwo ní pé ẹ fẹ́ kanra mọ́ méjì ṣé mi lọ̀gá tó sọ̀rọ̀ ni wọ́n ní ká má gbé nǹkan fún yín mọ́ ká máa gbé fún Mr. Tunde ẹ̀ṣẹ̀dẹ̀ bẹ̀rẹ̀ sí ní kanra mọ́ mi àbí èwo ni. Wọ́n á tó gbà pé lọ́wọ́ náà. Wọ́n gbà lọ́wọ́ ẹ wò torí pé ẹjọ́ ọ̀gá mi pẹ́ senior mi ni o bí mo sọ máa fún yín sáìsì ni o sáìsì ni ò ga rárá o. mo ní kí n sọ fún yín pé mi ti ríṣẹ́ ni mà even kan company tí wọ́n fún mi iṣẹ́ wọ́n fún mi nílé tí màá máa gbé. Congratulations, big bros. Oh, congrats, madam. I'm so happy for you. Thank you, dear. Wọ́n tún fún mi ní mọ́tò tí màá máa wà náà mà. So mo wá rò pé ilé ìtàbúrò mi fi ń gbénu lé bí báyìí tó bá tún wà lọ́dọ̀ mi please ó máa tún serious díẹ̀ náà ṣe understand so mo fẹ́ kó máa bá mi gbé and then tí bá dẹ̀ tún lọ náà tẹ́ bá need me any assistant tẹ́ bá need bóyá ẹ fẹ́ lọ sí site ẹ fẹ́ dá lọ ẹ lè pè mí màá wá bá yín mà. Má bínú Túndé kí ló máa ń ṣe náà má gbọ́dọ̀ tó ń sọ tí má fẹ́ lọ sí site bóyá mo lè kàn sí ẹ sórí pé o rude bòde stupid ó stupid pẹ̀lú ọ̀rọ̀ tó sọ yẹn. Torí tó o bá stupid o ò ní wá bá mi kó wá máa sọ fún mi pé o ti ríṣẹ́ o wọ́n tún fún ẹ nílé o tún wá ní pé o fẹ́ mú àbúrò ẹ o fẹ́ mú dání lọ sílé ibi tó ń lọ wá ń bí tìtorí Ọlọ́run ṣé mo sọ fún ẹ pé mi lè tọ́jú àwọn àbúrò ẹ ni tàbí o gbọ́ nínú ìtàn ipe tí wọ́n bá ti lọ ebi máa pa wọ́n kú ṣé o gbọ́ bẹ́ẹ̀ ni. Mọ́mí ṣe bí ẹ̀gbọ́n mi ni wọ́n mo lè máa gbé pẹ̀lú wọn náà wọ́n sì ń sàlókù fún mi máa fi parí exam mi ṣé mo lè gbé pẹ̀lú ẹ̀gbọ́n mi ni kò sí big deal bẹ́ẹ̀ náà. ìwọ ti gbé gbogbo ẹnu ẹ yẹn ẹnu burúkú tó fi sọ̀rọ̀ o ti gbé ìdànù fún mi o ti gbé ní sọ̀hún o tètè kọ́ ẹrù kó máa tẹ̀lé lọ. má bínú mọ́mí ẹ má bínú mà. má bínú fún rẹ kí má bínú fún kíni kí má bínú ara ẹ ni kó má bínú sí tó ti gbọ́ ó jẹ́ kó bó ṣe ṣe nísìnyí gan ni kó wọlé kó kẹ́rù ẹ̀ kó máa lọ síbi tó ń lọ wọlé mo sọ fẹ́ Túndé wọlé kó máa kẹ́rù ẹ̀ má dúró de sátọ̀dẹ̀ tó lóun lọ yẹn o sátọ̀dẹ̀ yẹn ti pẹ́ jù tètè wọlé kó kẹ́rù ẹ̀ kó máa kó lọ síbi tó ń lọ. èmi ti fẹ́ máa lọ so ẹ má bínú mà. kí má bínú. nonsense wá kí ló máa ń ṣèyàn ọmọ yìí ná kí ló ń ṣe yín máa gbọ́dọ̀ tó tún sọ níṣojú ẹ̀ mọ́mí ṣé ò lè máa tẹ̀lé lọ ni. Mọ́mí ṣe fẹ́ gbóòótọ́ ọ̀rọ̀ tẹ́ sọ sí bọ̀dá mi ti pọ̀ jù o mi ò kàn lè máa sọ lójú wọn ni ọ̀rọ̀ yẹn ti pọ̀ jù. èèwọ̀ wọn ọmọ yìí kí ló ń ṣe yín ṣe rí àtijọ́ tó ti jókòó sílẹ̀ ńkọ́ tó rí iṣẹ́ tó ń fẹsẹ̀ gbálẹ̀ káàkiri tí sẹ́ni kó máa wo bọ́ọ̀lù kó máa wo tẹ́lì kó máa wo fíìmù tó jẹ́ gàrí iṣẹ́ ẹ wo bí mo ṣe ṣe fún yẹn ló dáa o bí mo ṣe ṣe fún yẹn. àṣegbé kan ò sí o àṣepamọ́ ló wà o àṣesílẹ̀ tẹ́rí yẹn ṣe bóun là bọ̀ wá bá kí lóhun tó máa padà wá bá èmi ń béèrè o kí lóhun tó máa padà wá bá I am asking you. Latifa Uncle Túndé ẹ tẹnu bẹ jẹ ni eléyìí ló ń ṣe èmi wá gbẹnu kalẹ̀ sí sítúrúmù látàárọ̀ tí mo rò pé bóyá òun múra lọ́pọ̀ tí o ti fẹ́ ṣe tán so nǹkan tó ń ṣe rẹ̀ wo wọ́n fẹ́ máa lọ bí a kò máa lọ èèyàn burúkú ni látàárọ̀ tó ti dá mi jókòó síta ń bẹ̀ owó aṣọ fẹ́ mi sì pé kí n wá Uncle Túndé ṣe rí kọ́tẹ́ fà. in fact mo ẹ̀ṣẹ̀ ń sọ̀rọ̀ ń sìn láti your friend is here time ti tó ẹ wá máa lọ mo ti sọ fún láti ẹ̀kan pé ọ̀rẹ́ ẹ̀ wà ń sàlẹ̀ yá ọ̀rẹ́ ẹ̀ ń dúró dé ibi tẹ́ ń lọ sódà tẹ́lẹ̀ ètò ẹ̀ wá bá mi lé. àbí ṣe máa dá sọ̀rọ̀ èmi àti ẹ̀ jẹ́ kí lọ́sọ̀rọ̀ máa lọ bá fi máa lọ. no don't do that wọ́n ṣe bẹ́ẹ̀. ètò dúró lọ padà wá bá mi lé. dúró lọ kí ni gbogbo eléyìí tó ṣètò yọ lọ Uncle Túndé ẹ̀yin náà ẹ̀ẹ́dẹ̀ mọ̀ pé òun wà ń ta látẹ̀kọ̀ ẹ̀ẹ́dẹ̀ lè bá mi lé bọ́ọ̀tà ká máa lọ bí tá à ń lọ. kò tí lè lé mi bọ́ọ̀tà. it's okay. dípò rẹ̀ nu sọ̀rọ̀ náà. Baby now. Báwo lè fi yàn sísàlẹ̀ látẹ̀kàn kákan wà mí lé báyìí? Ó máa wá bá mi lé náà, ṣébí lé ni mo wá kó sí mi jáde náà. Yes. Latifa
ó ti bàjẹ́ jù ó bàjẹ́ jù kí ló dé ó tiẹ̀ lè fi ṣeré rárá ó rè é sí ó ló sọ ọmọdé gbọ́dọ̀ àdìsọ̀gbé o tó dàbí ìgbà tó tẹnu bẹ̀ jẹ̀ yìí ẹ pẹ̀lẹ́ jàre Ògúntúndé. kò sí wàhálà ẹ má wọrí mo wà nílé màmá dúró lóhun lẹ́tí wá jọba bírísítì báyìí. Aloha in charge and project C24A. Shola no handle. Shola, right? Yeah, minimal handle. Shola, how are you? Yeah, I'm fine. And you go? Yeah, I'm okay. One Aloha in charge project C24A. Yeah, minimal in charge. And more expect Kintiri approval when you forward the seminar. Lóòótọ́ yẹ kẹ́ ti rí approval but Mr. Tunde ń ṣe nǹkan lórí so mo ti fún wọn àwọn ló ń ṣe lọ́wọ́. Mr. Tunde. Yes. Tó bá mi lọ́fíìsì. Excuse me, sir. Nǹkan tẹ́ fẹ́ wá yẹn mo ti forward ẹ̀ sí Mr. Tunde. Mr. Tunde again? Yes, sir. Why? Ẹ sà, ṣé kò sí problem? Hello? Cheers. Yeah, more money in our bank account. Most definitely. Ẹdúró. Kí ni celebration yìí dálé lórí? Well, ẹ má jẹ́ kí n tàn. Tí mo bá ní pé kí n fi ẹnu sí ròyìn. Kọ́lọ̀ má jẹ́ kí n sọ̀sọ́ kú sọ. Mr. Tunde, ṣe rí nǹkan tó wà lẹ́yìn kò ń ṣe nǹkan tí èèyàn kan lè dàjẹ́. Èmi tí àwọn yìí mo win contract, big contract fún company wa yìí. That's good. Ó jẹ́ ó máa fresh wa ní a lot of money. Yes, a lot of money. So you can see that it calls for celebration. Of course, you know. Edemawo. No. I'm so happy. Congratulations. Sherry, Emo, only business come out to that pé a ṣì nílé lọ́wọ́ for now. But the contract ni. Sorry. Okay. Mo kàn ní kí n bá accountant sọ̀rọ̀ pé okay, kó má dàbí gbà pé ẹ sí nínú nǹkan náà. She understand. Pé kẹ́ lè wà involved because tó bá délẹ̀ gbogbo wa náà ni. But God so good. Eléyìí tẹ́yìn náà tó wá fẹ́ mú wá yìí náà. Tówó náà bá dé gbogbo ẹ̀ náà kò sí kí nǹkan má yọ sọ́dọ̀ tọ̀dọ̀ yìí náà. So everything will work together. So company wa a tún máa gbòòrò sí a tún máa yá sí. You see that okay owó ti wọnú owó sí. So company wa dẹ̀ ń gbòòrò sí nìyẹn. In fact, I really appreciate that. Thank you very much. Thank you very much. You're welcome. Thank you very much. Ẹ jẹ́ kí mi máa lọ sí ọ́fíìsì mi. So a ríra later. Ẹ gbé drink yẹn. Ẹ mú drink yìí ẹ jẹ́ ká jọ kó mọ́ olùbọ́ ayọ̀ ìdùnnú ni. Wà á kú ṣá eléyìí kò ní escape Ọlọ́run ò ní jẹ́ ẹlẹ́dàá ìyá ẹ̀ ò ní jẹ́ escape bó ṣe ń lọ. Iṣẹ́ gbàdé lẹ́nu wa ni. Iṣẹ́ ti down. A ló ń jẹun dáadáa dùrù náà. Níbí báyìí. Èmi tí mi ò kí mọtí.
bẹ́bí tí ó pera afẹ́yìn fẹ́lẹ́yìn bẹ́bí tí ó pera afẹ́yìn fẹ́lẹ́yìn. Jumi baby ṣé o ti fẹ́ máa lọ ni. Uncle Sunday mo ti fẹ́ máa lọ ti ṣe díẹ̀ tí mo ti wà ń bí báyìí. Oh, okay. That reminds me. Jùmọ̀kẹ́ máa lóhùn lálàá kan. Alákẹ́. Báwo ló ṣe là? Ẹ wo Uncle Sunday nǹkan tó gbé mi wá bíbá náà ni mo sùn mo wá lálàá rí yín ni mo lálàá pé mo rí i pé ẹ wà nínú àgbàrá ẹ̀jẹ̀ pé olódì yín wà nínú àgbàrá ẹ̀jẹ̀ àwọn èèyàn wá dúró sẹ́gbẹ̀ẹ́ ẹ̀bẹ̀ wọ́n wá ń sunkún nítorí ẹ̀ ni mo ṣe ní kí n wá sọ fún ọ̀rẹ́ mi torí mi ò understand àlá yẹn. Àgbàrá ẹ̀jẹ̀ èmi orí mi kọ. But immediately tí mo yẹ jí báyìí ni mo ti pray over it o Ọlọ́run ní jẹ́ ká rí lápapọ̀. Since tó ti pray over it èmi rò pé ogun tó ti ṣẹ́ lọ́lọ́run máa ń gbé wá tó tún wá gbàdúrà lé lórí yẹn Olúwa ṣe èmi náà tún gbàdúrà ṣá no problem. Thank you so much mo really appreciate it. Thank you. Wo ọ̀rẹ́ mi tẹ́lẹ̀ tí máa lọ máa kí èṣù. Alright tó dáa. Ohun ọwọ́ rẹ ò tó má ṣe fi gàngàn fà ohun tó mọjọ́ láì máma máa dáwọ́ lé o torí pé ó lè pani ó lè bọjọ́ ọ̀la rẹ jẹ́ o ó lè ṣekú pa ènìyàn ṣọ́ra ó ṣàbólè gbé àṣegbé kan ò sí o àṣepamọ́ ló wà o àṣesílẹ̀ tẹ́lẹ̀ ilé ayé Yorùbá ló ṣe ń ṣe ìwọ tí o jẹ́ ọmọkùnrin tó ń bara jẹ́ tuntun nígbà tí o bá bara jẹ́ báyìí báwo ni o ṣe máa bá wọn sọ̀rọ̀ lé ìwọ ló yẹ kó wà ní position tó yẹ kí o máa comfort mọ́mí àti àbúrò ẹ̀ kí n ṣe ìwọ ló yẹ kó tún máa bara jẹ́ báyìí tó bá bara jẹ́ báyìí lójú wa báwo ló ṣe máa bara jẹ́ nulẹ̀. You just have to think and kó kàn wò pé bàbá kú ló yẹ kó fi ṣe ìwọ gẹ́gẹ́ bí ọkùnrin tó kù nínú ilé àdúrà ni pé kí ẹlẹ́yìn kó má ṣíwájú àbí báwọn tẹ̀ ṣe ń sọ́nà àbí kó níwájú kó má kẹ́yìn wherever kọ́nà ṣáà máa ṣe dáadáa kó máa túbọ̀ fi àbò ẹ̀ kó máa fi bù wá please today take out as a man you are a man. ọ̀rọ̀ ló sọ bọ̀sùn Túndé lóòótọ́ kò sí àrọwà kan tá a fẹ́ pa fẹ́ni tí ẹkùn páyẹ jẹ ṣàmà ní ẹkùn ló páyà tiwa náà jẹ èmi kàn máa sọ fún ẹni pé lóòótọ́ olórí ẹbí ni ẹ lẹ́yìn ìgbà tí bàbá yìí kú náà ó ti tún dọkùnrin mọ́ nìyẹn ọkùnrin méjì ó ti kọ ọkùnrin kan mọ́mí wà ń bẹ àbúrò ẹ̀ náà dẹ̀ wà ń bẹ èmi ò bá sọ ìtọ́jú òótọ́ ọ̀rọ̀ fún ẹ gẹ́gẹ́ bí bàtú ṣe sọ ò ní ìdí gbogbo ilé kò sí nǹkan tó dùn mí ju pé ọmọ yẹn ṣẹgbẹ́ òkùnkùn wáyé ó dùn mí gan àwọn òbí wa dẹ̀ lè máa rí báyìí fọ́rọ̀ àwọn ọkọ̀ báyìí tó báyìí pọ̀ ti mójútó wa ju bọ́ ṣe mójútó wa tẹ́lẹ̀ ni kò bá tún yàtọ̀ ẹ jẹ́ ká máa mọ ibi tí à ń rìn sí ẹ jẹ́ pé ẹ̀kọ́ máa fi wálẹ̀ ká ṣáà máa bá tiwa lọ bẹ́ẹ̀ kọ́tọ̀ àbọ̀sọ́ orí kan tó ju wa nígbà táwọn náà wà sùkúl bọ́ ọlọ́run ló jọ wà náà a dẹ̀ níbẹ̀rẹ̀ ọlọ́run wo ọlọ́run á gbà àkóso jẹ́ ká gbé ẹ sẹ́gbẹ̀ẹ́ kan tí àwọn properties pop sí àwọn ilé nǹkan kan tó fi sílẹ̀ bó ṣe máa mójútó ló tún ṣe pàtàkì. Well, hey guys, mo really appreciate gbogbo advice àti ìbánikẹ́dùn tẹ́ bá mi kẹ́dùn náà. Lórí ọ̀rọ̀ property tí o sọ ń ṣe guy, mom say ma take care. That's what she told me, you know. Now ma take care property, so for now gan o mọ̀ pé mo ń ṣiṣẹ́ lọ́wọ́, so I don't have time for that. Oh, get me. Ṣebí ìgbà tí bàbá ẹ̀ṣẹ̀ kú máa tí ò tí ì díṣẹ́ ni mo ṣe ló máa take care. And now tí ó dẹ̀ ti rí bó ṣe rí. Ìwọ ló yẹ kó mójútó kí ṣáàjẹ́ pọ̀ fẹ́ ranjú mọ́gún. Of course. Nsìn tí o sì you are capable of taking care of the property. Ìwọ ló yẹ kó sọ fún wọn pé o lè take care o. Gbà tí ń ṣe pé bí property ẹ̀ náà ló ranjú mọ́. You are fine, you are okay now. Wọ́n náà ti dolówó ti wà okay. Àwọn owó kéékèèké ò jọ ẹ́ lójúmọ́. Of course, you should let her know it is your responsibility to take care of the property. Wàá manage ẹ ni
it's not that o fẹ́ máa ranjú mọ́ bóyá ogun náà so kó lè relieve màmá yẹn náà ni ó ti dàgbà. ẹ̀yin guys mo ti gbọ́ ogun nǹkan tẹ́ sọ bó ṣe ń wẹ̀ mí rò pé o sì jẹun. Oúnjẹ ṣọ́rọ̀ oúnjẹ là ń sọ yìí. Mo ti jẹun láti bí ó tiẹ̀ ti rò jẹ́ kí n bá wá nǹkan kó jẹ. No mo kì í mọ́tò jẹ́ ká wọ báàkù ká dà kan sáyà ká fi ń kọ́ bí i yà wọ bá ká wọ ká dà kan sáyà. wá lọ mú ó máa ń láìkọ̀ dẹ́kù. Bàbá Túndé mà ní wọ́n fẹ́ kẹ́ help mi lórí ọ̀rọ̀ Túndé ni torí ó fẹ́ yọ láyé lẹ́mìí mi. Ta ni ń jẹ́ Túndé? Ọmọ ọkọ ẹ ní sá o. Bẹ́ẹ̀ ni ọmọ ọkọ mi ni. Tí mo sọ fún yín jọ́sìn. Ọmọ ọkọ rẹ̀. Bẹ́ẹ̀ ni. Iní ni ọlá. Bẹ́ẹ̀ ni o. Iní òjò orí ìdìjókòó. Bẹ́ẹ̀ ni bàbá. Ọ̀dà kí ni tó tún fẹ́ ká ṣe fún? Bàbá mo wá fẹ́ kẹ́ bá mi fi sínú ìgbèkùn torí tẹ́ bá fi sínú ìgbèkùn kò ní ráyè tójú bọ nǹkan tó yẹ tó ń tójú bọ̀ yìí. Ẹ jọ bàbá. Ká fi inú ìgbèkùn. Bẹ́ẹ̀ ni bàbá. Ká sọ ní bọ̀bọ̀ làgùntàn ó. Bẹ́ẹ̀ ni. Ó ti rí bẹ́ẹ̀. Ẹ ṣé bàbá. Ó sì ti ṣe bẹ́ẹ̀. Gbogbo èyí tó ń ṣe ṣóṣòṣò káàkiri tó fẹ́ máa tójú bọ gbogbo ẹ̀ kò ní lè ráyè ẹ̀ mọ́ bàbá. Ó sì ti ṣe bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ń léwúrẹ́ kẹ́ bẹ́ẹ̀ làgùntàn fọ̀hún màálù tó jẹ́ bàbá ńlá bàbá kú bàbá wọn gan bẹ́ẹ̀ lòun náà ń ké ní mẹ̀síáwó lójú ìfẹ́. Ẹ wo mi wò aṣọ de kunu àgbè ni ìran ekunu àgbè kẹrin ìran àìrójú àìráàyè lèmi ò gbélé lọ́wọ́ lọ́ba tẹ̀. Ẹ ṣé sà. Ẹ má dàrú ọbẹ̀ tẹ́lẹ̀. Kí ló ṣẹlẹ̀? Kí ni fi ṣe kí ni? Dùnà bọ̀bọ̀ Túndé àtìgbà tá a dẹ̀ ti fi nǹkan sọ́tì fún ó yẹ kí bọ̀bọ̀ ti cross over now kí ló happen kò yé mi o. Ṣé o mọ̀ pé mo ti sùn ilé ṣá? Èmi náà mo wò pé kí bọ̀bọ̀ yìí ti fò òfò látijọ́ yìí. Kí ló ń ṣẹlẹ̀? Mi ò understand. Because tó bá ti jẹ́ pé kíní yẹn fẹ́ pa díẹ̀díẹ̀ ni gbogbo fún àtẹ̀dọ̀ nǹkan kan ó yẹ kó ti jẹ báyìí kó ti jẹ tán gbogbo ẹ̀ ti máa yọ dín. Kí wá ló wá ṣẹlẹ̀? Eléyìí tẹ́mi wo ẹ̀ ó ṣe wà healthy and okay o. Àbí ṣé bọ̀bọ̀ yìí ń jẹ nǹkan nílẹ̀ o? Ó dira wa wá sí iléeṣẹ́ yìí ni. Mo ń sọ sórí àtọ́jọ́ tó ti kọ́kọ́ dé ibi iṣẹ́ mi mo ti gbọ́ òkè wàá rí bí ìyàwó ọ̀gá ṣe ń sọ̀rọ̀ lọ́jọ́ yẹn wàá rí pé everything orí ẹ̀ ló ń dà lé lórí ó ń dà ìfà everything ó ń dà ìfà lórí àtọ̀gá àti ìyàwó ọ̀gá ó ti kó ọpọlọ àwọn méjèèjì ó ti kó kúrò ó wá kó nǹkan mi sí wọ́n ń control wọn bí remote control. ọ̀pọ̀ yẹn bad gan. èmi ò mọ̀ bó ń ṣoògùn. pariwo. mi ò sọ́rí mi ò mọ̀ kó ń ṣoògùn tó bá gbé mi mọ̀ kó ń ṣoògùn ní à nílò gbogbo pátá yẹn fún à nílò ipo fún rárá ipo lè ṣe nǹkan kan fún gọmọlé 20 a máa change pátá ọwọ́ ẹ̀ ní gọmọlé 20 là máa lò. ìwọ máa wọrí. ìwọ gan ní fault. báwo ni ṣe ní fault. iṣẹ́ tó lò fún yẹn iṣẹ́ yẹn kò. ṣé mi mọ̀ ni ṣé mi mọ̀ kó ń ṣoògùn ni ṣé mi mọ̀ pààrọ̀ ni fún yóò mọ̀ náà. wo tiẹ̀ máa gbọ́ a lè tún máa gbé lọ pátá yẹn because tá a bá tún ní ká lọ lo gọmọlé 20 fún ó lè lọ gba ẹ̀yìn kó lọ gbà lọ sí wa jẹ́ ká fi ọpọlọ ká fi bá ká o ti understand ṣoré mi nǹkan tèmi máa ṣe fún mi wípé àti gbogbo gbèsè tí company jẹ àtẹ̀yí táwa jẹ òun ká mọ́ra wa a máa dé gbogbo ẹ̀ lórí ó lọ ṣe wọ́n ní. you are right. ọlọ́run má jẹ́ kí n tàn ẹ́ mo ti ń ro kíní látẹ̀ nǹkan gbogbo kan kọ́ sí mi pé kí n tébùlẹ̀ fún ẹ nǹkan tá a máa ṣe nìyẹn o a máa di gbogbo ẹ báyìí a máa ṣe. wàá béèrè lọ́wọ́ mi pé ọ̀nà wo la máa gbé wa. ó yá sọ fún mi. mo ti expect kò béèrè lọ́wọ́ mi bọ́ òun bí mi mo ti wá fún ara mi mi ti tì sí ẹ báyìí ó yá bí mi.
má lè rìn kò fọ́ ní rárá bí mi. ọ̀nà wo la máa bọ̀ ṣe. ọ̀nà tá a máa gbé gba ilé sórí kọ̀ǹpútà tó ń wo wájú mi wọn ni máa fi gba ayé ẹ̀jẹ̀ gbèsè tó máa jẹ tó yẹ pé ẹbí ẹ̀ àwọn ọmọdọ́mọ ẹ̀wọ̀n ò lè sọ́tàn wọn ni máa kó sí lórí máa yí ní ìgbé ní ìfígọ̀ lásán ni tí máa yí ìsinsìn. wà má jẹ́ àpẹ́ lórí iṣẹ́ rárá. pẹ́kẹ́ tí bá ti tẹ̀ sójú ẹ̀sìn ìyá ẹ̀ bó ṣe wà yẹn ó máa jẹ gbèsè táyé máa fi tán ó máa ṣe wọn ṣá. bóyá di gbogbo ẹ̀ kò di lórí no time at all. ó máa ṣe wọn ṣá. pọ́kẹ́tà kò dé ní tí. ọ̀sẹ̀ mi bílíbi pé téèyàn bá débi kan èèyàn máa ń mọ bó ṣe ń ṣe ni kò farabalẹ̀ rárá ó kàn tójú ilẹ̀ mọ́lẹ̀ ni. ká ló fún lágbára náà ṣé wọ́n rí ìdúró tó ga ṣe. bàbá rán ọmọ oníṣẹ́ ẹrú kò yẹ kó fi tọmọ jẹ orí ẹ̀ ò pè. kọ̀ǹpútà guru. wàá ṣe eré ọmọ ilẹ̀ ọ̀yà ṣùrùgùdù kó ṣe kiri kò jalè lórí. ṣùrùgùdù ṣùrùgùdù máa ṣùrùgùdù máa dàbò. máma máa dáwọ́ lé o torí pé ó lè pani ó lè bọjọ́ ọ̀la rẹ jẹ́ o ó lè ṣekú pa wọ́n fúnra rẹ ọ̀rẹ́ mi ọ́ ṣọ́ra ẹbítí. Mr. Jide. Yes, madam. Tí a bá ń ju abẹ̀bẹ̀ sókè ní gbàgbà, ibi pẹlẹbẹ ló máa fi lélẹ̀. Pẹ̀lú nǹkan tájọ ti fojú wájọ wò ń bíbá. Mo ṣe ń rí yín pé 70 million ló ń dín nínú àkáǹtì. ẹ wo dáadáa o ẹ try láti wo dáadáa àwọn nǹkan kan wà níbẹ̀ yẹn tí mo expect kẹ́ ẹ hà dẹ̀ and same thing ní bíbá yẹn náà ẹ ṣe. Ẹ má jẹ́ ká fi ọ̀pá pọ̀lọpọ̀lọ pè jù because àwọn nǹkan tí mi ń rí kò sí nǹkan tó tiẹ̀ kò lé kò dín kò dẹ̀ kò kúrò ní bó ṣe wà 70 million. ẹ kí ọ̀lẹ̀ jẹ́ láti sọ́nsìn ṣé 70 million lẹ̀ àfẹ́ fò kúrò nínú company account ni àbí báwo ló ṣe wá jẹ́ àbí nǹkan tẹ́ ń try láti sọ kò yé mi nǹkan tẹ́ ń sọ ò yé mi o because ọ̀rọ̀ tẹ́ ń sọ yẹn ó ti ń fẹ́ máa rí bákan. ẹ ní sùúrù mo gbọ́ tí tèmi ní kẹjẹ́ kó yé yín. ẹ mọ gbọ́ yín. 70 million ni mo sọ pé ó dín mi ìdẹ̀ sọ pé ilẹ̀ mu àbáwọn tó dúró. nǹkan tẹ́ ń try láti sọ nìyẹn ẹ jẹ́ kí n ṣàlàyé kọ̀ọ̀kan fún yín tí ò yé yín ṣẹ́rí ní company yìí tí anything bá fẹ́ jáde àbí tó bá fẹ́ wọlé wájú mi ló máa ń gbà kọjá kò dẹ̀ sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ ní company yìí tó bá ní pé káwọn méjèèjì kan lọ ṣe èmi ti máa monitor wọn lélẹ̀ mo máa make sure pé mo inspect everything company máa sanwó fún mi èmi á sanwó fún wọn kọ́ lọ fi ṣe nǹkan tó bá fẹ́ lọ fi ṣe so bí 70 million naira ṣe dín sí kò yé mi ẹ̀ ń tẹ̀ láti sọ pé mi mo kówó jẹ nìyẹn. Mr. Jide ẹni. nǹkan tó ń tẹ̀ láti sọ nìyẹn ọlẹ́ ẹ̀kọ́ ọlẹ́ lè sọ̀rọ̀ ọlẹ́ ilé jí owó 70 million naira orú ti mú mi ọ̀rọ̀ owó bíi gbèsè mi ò kí ń láìkẹ́ mi ò láìkẹ́ rárá. Mr. Jide mo rí pé ó dàbí pé ọ̀rọ̀ yẹn kò tí ì fẹ́ yéra wọn but bí 70 million yẹn ṣe máa padà sínú account complain ẹ jẹ́ kí n tètè mọ̀ mo wà nínú ọ́fíìsì Mr. Tunde. ṣe tún gbọ́ wọn tó sọ bí 70 million naira ṣe máa padà. ẹ kíra ẹ wò ẹ ti rí tó gbé wá ó ń pè yín ló lè níṣojú yín ẹ̀ lè sọ̀rọ̀. bọ́ báwo náà ni 70 million ṣe máa kó nínú ọ́fíìsì ṣó lẹ́sẹ̀ tó fẹ́ fi rìn ni. ó forí fò ní àbí ẹ̀ máa gbọ́rọ̀ òṣì jàtìjàtì lẹ́nu ilé mo rò pé ó yá wèrè. ẹ má bẹ̀rù sọ. ẹ máa gbà mí kẹ́ àbí wèrè lélẹ̀ ó fi orí ó fi rìn ni kí ni wọn náà tẹ̀ láti sọ́nsìn. mo kàn ń béèrè ni sà. bọ̀ yín náà mọ̀ mi kò sí nǹkan tá a máa ṣe ní ọ́fíìsì tó ní gba tébù yìí kọjá. bẹ́ẹ̀ ni sà. máa jẹ́ kẹ́ ẹ mọ̀ ṣe ibi ṣe sweat owó yẹn pọ̀ gan-an 70 million máa jẹ́ kẹ́ ẹ mọ̀ máa fi ojú yín máa fi hàn máa bónú company yìí tó yẹ ò bá jáde èmi mọ̀ pé wò níbi tó fẹ́ tọ́jú owó sí o àmọ́ àwọn òun pẹ̀lú nǹkan tó wà lẹ́yìn ó níbi tó máa gbé sí. kò sí nǹkan kan sá auditor ló wá sọ́fíìsì mi sìn so ó check àwọn account wa so dẹ̀ rí pé àwọn owó kan miss nílẹ̀ so ó wá ń béèrè lọ́rùn pé kí ló ṣẹlẹ̀ mọ́ owó wa ò lè sọnù ni mo ṣe máa sọ́dọ̀ yẹn. lóòótọ́ ni ìgbà tí mo débí tí mo check àwọn account yẹn bó ṣe ń jáde tó ṣe ń wọlé so òun lọ sọ fún mi pé tí bá ti dọ́dọ̀ yẹn everything máa níyànjú. nítòótọ́ kò sí bí owó ṣe ń wọlé tó ń jáde tí mi ò mọ̀ sí
But eléyìí tí ó dà ipa ń sọ̀rọ̀ nípa yìí, I'm very sure ó máa go through now project files wa. So from there I'm very sure màá mọ ibi tí owó wa lè há sí lára àwọn tí wọ́n jẹ wá lówó. So ẹ fọkànbalẹ̀ má yẹ kẹ́rù báyìí, okay? So I will do that. And as soon as I get the details, I'll get back to you guys. Alright, later. Are you satisfied with that? It's cool by me. Problem. Thank you. You are welcome. Thank you. Appreciate it. Mr. Tunde. Ọlá bí madam ṣe sọ̀rọ̀ yín fún mi. Èmi náà dẹ̀ rí yín ní rí a gentleman and responsible one for that. Ẹ máa sọ fún pé ẹ mọ bí 70 million ṣe kúrò ní àkáǹtì yẹn. Gbogbo iṣẹ́ tó dẹ̀ ń jáde níbẹ̀ yẹn ta rí from our investigation. Ẹ̀yin lè send àwọn documents wọn. Madam, tí n bá ní mo mọ̀ nípa bí owó ìṣe jáde, lóòótọ́ èmi ni mo sign owó ṣe jáde. But this very particular money we are talking about. Níwájú Ọlọ́run àti èèyàn, tí bá ní mo mọ̀ kankan nípa owó yìí, mo kò fẹ́ kó bọ̀wọ̀bọ̀wọ̀ bọ̀ra mi lọ́wọ́ ni. Ṣé o understand? Mr. Tunde, ṣé mo pé position ti wà ní company kò sí bí owó ṣe lè wọlé kí ẹ má mọ̀ kò dẹ̀ sí bí owó ṣe lè jáde kí ẹ má mọ̀ ẹ̀yin náà lè sign out. Mo ń bá ní kẹrù dáadáa, is it possible kí o adúrú owó bẹ́ẹ̀ kó jáde ní àkáǹtì 70 million. kẹ̀dẹ̀ sọ wípé ẹ̀ mú anything pa. DPO, ẹ fún mi nígbà díẹ̀. I will go and do my own investigation in the office by myself. Okay, all right. But màá fẹ́ kí ẹ cooperate pẹ̀lú àwọn officers mi. Kẹ́ mọ bó yẹn ṣe máa jáde. So that next time tá a bá ríra wa, a máa rẹ́rìn-ín àní pẹ̀lú mọ́ra wa. All right, so that's my ear. Ọ̀gá, ṣé ẹ believe pé Mr. Tunde yẹn kò mọ̀ kankan nípa owó yẹn? Ṣé yín believe ẹ̀ ṣá? Ọ̀rọ̀ náà rú mi lójú. But ẹ continue pẹ̀lú investigation. Time will tell. Okay, ma. All right. Okay, ma. Okay, ma. All right, so get back to work. Ohun tó mọjọ́ láì máma máa dáwọ́ lé o torí pé ó lè pani ó lè bọjọ́ ọ̀la rẹ jẹ́ o ó lè ṣekú pa wọ́n fúnra rẹ ọ̀rẹ́ yan ṣọ́ra. Auditor, ṣe rí lóòótọ́ kò sí bí owó ṣe ń jáde ní company tí mi wọ́n sí ṣe understand and signature mi náà ó gbọ́dọ̀ tẹ̀lé kò dẹ̀ sí nǹkan tó ń ṣẹlẹ̀ tí mi ò mọ̀ sí but this 70 million naira we are talking about níwájú Ọlọ́run àtẹ̀yàn Mr. G Mr. Kunle you know ẹ mọ̀ pé mi lè mọ nǹkan kan pa ẹ̀ you know so mi mọ anything nípa ẹ̀ rárá àtọ̀ ṣe rí kó tó di pé mi dé company yìí ó láwọn project files kan tó dà pé wọ́n ti update wọn pẹ̀lú signature mi so I don't really know what is happening and then ẹ bá mi explain fún wọn ẹ bá mi explain fún wọn. Mr. Tunde kí lẹ̀ ń sọ lẹ́nu yín tí kò dùn náà. ẹ wo nǹkan tí kò ń ṣe ti tèmi ẹ má fi lọ̀ mí rárá o wọn ò ní kó bá yín o ẹ dẹ̀ ń sọ pé kí n explain what 70 million ó sọnù nílé iṣẹ́ ẹ̀ ń sọ pé kémi explain ṣé mi mo wà am I the signatory to this company ṣé mi mo ń sáyìn bówó ṣe ń wọlé bówó ṣe ń jáde ṣe bẹ́yìn ni ẹ wo mi ò like ọwọ́ tẹ gbé wá yẹn rárá mi ò like ẹ auditor ẹ wo ọwọ́ mi lélẹ̀ funfun nẹ́nẹ́ ni o mi ò mọ kankan pa 70 million o mọ́tò tí mò ń gùn láti bí 4 years ago òun ni mo ṣì ń wà ṣé màá ní 70 million mi ò ní ra mọ́tò mi. ẹ jọ̀ọ́ tó bá jẹ́ joke ni please don't get me involved in this please good day. Mr. Jide don't leave me. Auditor Sherry ó dà pé yín máa lè understand me better Sherry. Mr. Tunde ọ̀rẹ́ ti kọjá agbára mi o bí mo ṣe ń ro yìí a máa ní láti channel ọ̀rọ̀ yìí síbi ẹ̀ka channel ẹ̀. Auditor channel again. Thank you very much. Mo tún fẹ́ explain. 70 million naira.
ẹ̀bìtì 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 bẹ́bìtì ò pé rà. ṣé orí bíbélì ògùn orí fífọ́ ni ó wá sọ̀rọ̀ tán ó ló fẹ́ sá lọ ibo ló sá lọ náà. Imagine, just imagine. Today, where do you think you run into? O fẹ́ sá lọ. Wá, o fẹ́ bà wá lórúkọ jẹ́ ni. O fẹ́ bà wá lórúkọ jẹ́ ni. Ṣé o mọ̀ pé tó bá ti sá lọ, àwa náà máa gbé. O fẹ́ bà wá lórúkọ jẹ́. Tó bá bà wá lórúkọ jẹ́ tán, remember you have a mother. O dẹ̀ ní àbúrò. Ṣé o pé tó bá ti lọ, tó bá ti sá lọ, wọ́n máa gbé wọn náà. You have a family. Èyí tó bá ti ní family, kò ń bà nǹkan jẹ́ náà. Now, wo pé o máa bà reputation wa jẹ́, o máa bà career wa jẹ́. Ṣé o mọ̀ pé àwa la connect ẹni? Àwọn tó dey connect ẹ yẹn, o wò pé tó bá ti ní anybody tó bá ní problem, wọ́n tún máa bá wa àti connect irú èèyàn bẹ́ẹ̀, ó máa difficult fún wa. Wòye oníyà, o fẹ́ kó gbé ìyá yẹn, tó bá gbé ìyá yẹn eventually bó bá ṣe ń gbé lọ tó bá gbàgbẹ́ kú kọ́, o ti lóko èèyàn lọ́rùn ní ẹ̀mẹ́. Aṣọ òòrùn ni to dey think about it. Face your problem, face your fear, that is it. You face it. Tó bá mọ̀ pé o lọ́wọ́ nínú owó yìí, you face it. Mo pé tó bí a tó bá dúró ibi tí owó yẹn há sí, ó máa padà eventually rí ìtàsọ̀ ìlú. Bóyá owó tó tiẹ̀ wá yẹn, bóyá account kan ló há sí ọ̀farabalẹ̀ wá. Of course. Today, stand up. Dìde náà. Good. Kò lè mọ̀ wípé áńgẹ́lì ni Ọlọ́run fi èmi àti Yọ̀mí ṣe nínú ìgbésí ayé ẹ̀. You have to face your problem. Face it! Say, let me tell you one thing. Ṣé inú gbogbo tí Ọlọ́run bá dá àti nǹkan tí ẹ̀dá bá ń ṣe, ó máa ń wà gẹ́gẹ́ bí àpẹẹrẹ nínú ìgbésí ayé ẹ̀dá ènìyàn. Look at what you're wearing. Look at it. Don't you know you are the solution to your problem? Don't give up! Look at what you're wearing! Don't give up! The shape! Look at it! Look at it! And you're giving up already. You don't have to give up. Face your problem. Face it, man. Yes. Goodness God. Only gangan ni wọn náà. Yes, ìwọ gangan ló jí owó yẹn tí ó bá jẹ́ ìwọ ló jí owó yẹn ni. You won't be doing it. Oh, ní sọ professor lọ. Yes, olè ni ẹ. And I know what I will do. To back the law, I will track you. You know me very well. I will track you. Má dẹ̀ pé ọlọ́pàá fún ẹ. Hold on, má pé ọlọ́pàá fún ẹ. Torí kò lè ní ẹ. Because if you are not olè, ní sọ professor lọ. You put us in the problem. They lè fi wá sínú problem. Lè fi wá sínú problem. Nígbà tí ojú ń pọ́n igun ẹ, àwọn òdì wa ó bá ara ń bẹ̀. Ó bá ara ń bẹ̀ nígbà tí o ní anything, tó o ní anything rárá. Tó wá sunkún ibi báyìí náà ló ti wá sunkún bá wa pé you have a problem. Tó máa máa complain always. Èló dọ́gbọ̀n ẹ̀ lọ. Ṣé 5 million àti 10 million táwọn èlò dọ́gbọ̀n ẹ̀ fún ẹ? 2 million naira. Admission pọ̀ ọ̀nù lé mi wà lórí tébù mi jábúrátà. Yunifásitì wo ló fẹ́ lọ táwọn ọmọ yẹn bẹ̀? Mi ò kí ń talẹ̀, mi ò lè kí ń ralẹ̀ bó ṣe wù mí. Àjàlá ló máa ń talẹ̀, òun ló máa ń ralẹ̀. Mi ò ṣe transaction kankan pẹ̀lú ẹ̀ ṣàánú fún mi. Ṣọlá ìbúrúkú lẹ́yìn tó talẹ̀ fún yín. Ẹ̀yin gbogbo lè talẹ̀ fún mi sà. Wọ́n ń talẹ̀ ni mo talẹ̀ fún ẹni. Ó dẹ̀ tún ló fẹ́ ṣe foundation mo ló gbọ́dọ̀ tó wó san. Ṣé mo ti jẹ̀bi? Dídán ni olóyè tó sọ àbà níbo nílùú. Ṣé ìmọ̀ tún lórí láyé ó máa tún ṣe fẹ́ẹ̀sì sílé ẹ̀? Ìwọ ọláìsọ fún mi ó ṣe fẹ́ẹ̀sì nínú ilé ẹ̀. Kí lẹ fẹ́ ṣàyẹ̀dá o? Owó fẹ́ẹ̀sì yẹn wàá tún sọ fáwa ni àwa tún gbà lọ́tọ̀. Kó talẹ̀ kọ́kọ́ ẹ̀ bèrè ọlọ́run ọ̀túnba ẹ̀ bèrè ọlọ́run o. Ṣé ìyàwó yẹn láyé ìyàwó mi ìyàwó àfẹ́sọ́nà? Ní báyìí wọ́n wá farapamọ́ sí. So kò sí nǹkan tó bá máa rí ṣe fún mi kéèsì yìí mo máa wí ní. Ṣé rí bàbá dọ́dọ̀ ọ̀gá yín gbogbo ẹ̀ 1 2 3 4 5 ẹ parí iṣẹ́ o ẹ ti parí iṣẹ́ yín ni. Ìpínlẹ̀ alábàámà jọgọjọgọ lè pa ọ̀tọ̀ba. Mo fẹ́ kó mọ̀ pé gbogbo ìgbésẹ̀ tó gbé ni mo support o. Ìgbésẹ̀ gidi ló gbé náà. Tó bá jẹ́ kan náà ọmọ ẹ̀ náà ṣé kò sí ní wá fún fún ẹ. Ẹ máa pa ìyàwó tèmi. Mo notice pé ẹ̀kan tẹ̀lé mi lẹ́yìn ṣé kò sí wàhálà. In the next 6 months kò gbúdọ̀ wọ̀ ní ìwà. 6 months. mi ṣe mí bó ti bá mi ó ṣàbò lè gbè mí ṣe mí bó ti bá mi. Mr. Tunde,
ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí n lọ farabalẹ̀ go through file mi. Okay. So ma get back sí iṣẹ́ bọ̀. Thank you. Yeah, accountant. Èmi náà rò pé ẹ jẹ́ kí n lọ cross check gbogbo fáàlì ọ̀rọ̀ mi. So èmi náà get back sí wọn. Okay. Okay. Sunday, kí ló ṣẹlẹ̀? For the past 3 days, mo ti ń pè ẹ́, o ò gbé call, o ò ṣe anything. Mo tún dé ìbà yín sìn, ìyẹn ṣí 5 tọ̀hún ṣí 5. Kí ló ṣẹlẹ̀ gangan? Sweetheart, o lè understand nǹkan tó ń ṣẹlẹ̀ ń sìn tí mi bá explain fún ẹ. Sori, oh God, 70 million, mo ti fẹ́ rí. Sori, owó kan mix ní company wa ń sìn, 70 million naira. 70 kí ni? Èmi dẹ̀ ni mò ń sign àwọn owó yẹn kí anything tó lè jáde any owó tó lè jáde ní company yìí signature mi ní láti wà lórí àwọn ayé mi o. 70 million. Mo tiẹ̀ trust ẹ náà, o ò lè gbowó, o ò jalè, kò sínú ẹ̀jẹ̀. Àmọ́ mi ò sí ní kó má gbé call mi. Kó má gbé call yẹn, kó má bá mi sọ̀rọ̀ náà. What are you saying? We are talking about 70 million. Ó ní kí n gbé call lóhùn náà nígbà tó dé office mi sì ní orí bí àwọn workers bó ṣe accountant ló kúrò níbí ìyẹn Mr. Kunle ìyẹn náà wà níbí so báwo ló ṣe máa pè mí tí mo máa gbé but all the same má bínú sweetheart má bínú ibi tí a ń pa mí gan báyìí ní mímọ kan tó ń ṣe mí everything tó kàn ṣe mí. Túndé calm down ó tẹ̀lé abéjì ṣe ń pa ẹ̀ báyìí sìn jẹ́ ká kú lọ jẹ lunch tá a bá débẹ̀ à lè sọ̀rọ̀ wá dáadáa ìyẹn tún kọ́. Okay, mo ti bọ̀ let's jẹ́ kí n sáré pa system mi. Kí ló ń bá ní sọ? O jí 70 million ó dẹ̀ fẹ́ dà padà. Madam, ṣe rí ìran mi kọ́kọ́ jalè rí ó rí mi lẹ́yìn ògidì ó dẹ̀ rí mi èmi àti ẹ ti jọ ń ṣọ̀rẹ́ tipẹ́ yẹn madam she knows me very well mi ń ṣọmọ burúkú irú owó níwájú ọ̀la àti mi mọ bó ṣe rìn tí bá mọ bó ṣe rìn ni madam I will tell you ẹ bá mi ń ṣọlẹ̀ madam mi ń ṣọlẹ̀. Ó dẹ̀ gbé tó yìí mo ti ń bá yín rẹ́rìn. Ó dẹ̀ kí n máa treat yín bẹ́ẹ̀ ṣe fẹ́ kí n treat yín. Officer, ẹ di sẹ́yìn máa ní. Ajẹ́wọ́. Madam ẹjọ́ torí Ọlọ́run ẹ yìí fún mi nígbà díẹ̀. Officer. Mr. Tunde, please respect yourself. Stand up. Madam ẹjọ́ jẹ́ kí n pè yàwó mi. Mr. Tunde. Madam, we can still settle this amicably, madam. Excuse me. Mr. Tunde, respect yourself. Move. Ìran mi ò jalè rí. Madam, we can still settle this amicably. Officer. Move. Àníyàn jí 70 million kò fẹ́ confess. Máa treat ẹ bí ṣe fẹ́ kí n treat ẹ. Nonsense. Fine man náà dẹ̀ bọ̀. Ẹ kò ṣe gẹ́gẹ́ bí mo ṣe ṣàlàyé lọ fún yín torí Túndé tó wà ní ọ̀dọ̀ yín ni mo ṣe wá ọmọ mi ni torí ẹ̀ ló gbé mi wá kẹ́ bá mi wò ó ṣe láàrin èmi àti kẹ́lẹ́ release ẹ̀ fún mi òun ni mo ṣe ní kí wọ́n á rí yín. Madam, ṣé mo èso tó fi kọ́ ọmọ yín? Mo mọ̀ wọ́n ní owó mix níbi iṣẹ́ torí ẹ̀ náà ni mo ṣe wá kẹjọ kẹ help mi lórí ẹ̀ ọmọ mi ni òun ni mo ṣe wá bá yín gangan bóyá ẹ lè help mi ká lọ bẹ àwọn tó ní owó wọn á lè release ẹ̀ fún mi. Madam, tó bá jẹ́ wípé bóyá case Mr. Tunde àwọn àti èèyàn kan ni kò bá easy bẹ́ẹ̀ yẹn láti sọ pé bóyá kí wọ́n settle ẹ̀ ṣùgbọ́n complain là ń sọ̀rọ̀ nípa ẹ̀ complain àti Mr. Tunde wọ́n ní ọ̀rọ̀ owó ti ṣẹlẹ̀ but only thing kan tí mo ní pé ẹ lè ṣe ni pé tí wọ́n bá lè gbìyànjú láti dá owó yẹn padà mo bí fi pé kò sí case mọ́. Madam kí lẹ lè ṣe fún mi ṣé rí Túndé tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí kì í ṣe èmi gangan ni mo bí ọmọ ọkọ mi ni èmi ni mo ń tọ́jú ẹ̀ láti kékeré. Ẹ lọ́mọ ọkọ yín ni. Bẹ́ẹ̀ ni. Notice àwọn ọ̀wà kankan lọ́wọ́ ẹ̀ bí ṣé èèyàn máa fẹ́ wọ́ nǹkan kan. Ṣé rí ìgbà tó wà kékeré lóòótọ́ ó máa ń fẹ́wọ́ ó máa ń jalè gidi gan ni bọ́ ìgbà tó ti dàgbà ó ti fi gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn sílẹ̀ that is pass ẹ̀ nìyẹn ìgbà tó ti wá dàgbà ó wá serious gan o kí ọmọ gidi ni Túndé. Madam
So kí lẹ lè ṣe fún mi lórí ẹ̀? Please. Àwa máa ṣiṣẹ́ wa bí iṣẹ́. Kẹ́ má worry. Àti pé owó tẹ̀ ń sọ nípa èyí kì í ṣe bíi 20,000 kì í ṣe owó kékeré gbóyè tẹ̀ pé ní 70 million lọ́nlọ́ owó yẹn pọ̀ ibo la máa ti rí. Madam wo ẹ ṣe favour yìí fún mi please tẹ́ bá lè ṣe favour yìí fún mi màá really appreciate ẹ jọ̀ọ́ torí náà mo ṣe ní kí n rí. Okay madam, no problem. Àwa máa ṣiṣẹ́ wa bí iṣẹ́. Àá sì wà lẹ́nu investigation. Investigation lé lórí. Bẹ́ẹ̀ni, dábàá ní investigation láti jọ yìí madam kò dábọ̀ wọn ṣe wà bẹ́ẹ̀. It's a long process. But dábàá ti need anything from you, I will get back to you. I'll pay you. Okay, ṣé ẹ ṣe favour kan fún mi again? Ṣé mo lè rí? Ìtẹ̀ fojú mi rí. Ẹ lè rí. Okay. Wọ́n mú yín lọ. Ẹ ṣé madam, ẹ consider nǹkan tí mo sọ fún yín o. Ẹ má worry madam. Ẹ jọ̀ọ́ ọmọ mi ni Túndé. Ẹ má worry, we're on it. Tilẹ̀ ṣe mí kí ni mo ṣe gangan, ẹ jẹ́ kí n mọ̀. Ọlọ́run, ìwọ lọba kọ́dá, ìwọ lọba ṣẹ̀dá. Ọlọ́run ò dẹ̀ rí mi nínú ìlà ìlò yìí. Kí ni mo ṣe? Ṣé ẹ̀ṣẹ̀ mi ni? Àbí ẹ̀ṣẹ̀ àwọn òbí mi ni? Tí mo fi ń jẹ ìyà ẹ̀ṣẹ̀ àìmọ̀dí? Ẹlẹ́dàá ìyá mi lọ́run àti ti bàbá mi, ẹ wá yọ mí kúrò nínú ìlà ìlò yìí. Àjàgà yìí pọ̀, ìdààmú yìí pọ̀ fún mi. Nǹkan tí mi ò mọwọ́, tí mi ò mẹsẹ̀, 70 million naira tí mi ò rí. Ogun àkóbá àdábá, Ọlọ́run wá yọ mí kúrò nínú ẹ̀. Ṣàánú fún mi Ọlọ́run. Má jẹ́ n bá ẹ̀ṣẹ̀ yìí lọ, tó bá yẹ gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ ni mo ti ṣẹ̀ tí mo fi wá ń jẹ ìyà yìí. Má jẹ́ n bá ẹ̀ṣẹ̀ yìí lọ, Ọlọ́run ṣàánú fún mi. Dáríjì mi. Ṣàánú fún mi Ọlọ́run. Ṣùgbọ́n tó bá jẹ́ pé báyìí ni mo ṣe máa bá lọ, mo mọ̀ pé kò sí ohunkóhun tí ó ń ṣẹlẹ̀ sí ẹ̀dá láyé tí o mọ̀ nípa ẹ̀. Tó bá jẹ́ pé gẹ́gẹ́ bí ìfẹ́ rẹ ni pé kí èyí ṣẹlẹ̀ sí mi kí n dẹ̀ bá lọ, jẹ́ kí ìlérí ẹ̀ kó di mímú ṣẹ. O dẹ̀ ní olódodo ní kú sí ipò ìkà. Bàbá, yọ mí kúrò ní àjàgà yìí o, kí o ṣàánú fún mi. Ojú rẹ ni mò ń wò ó, má fi mí sílẹ̀. Wá tí yóò ẹ fi mí lọ́rùn sílẹ̀ o. Ó ti tó, ó ti tó. Ọ̀rọ̀ ọmọ yóò yé mi mọ́. Ire máa jẹ mo ṣe gbẹ tó bá ní ìwò òṣèlú kan ń gbọ̀n àti lọ sí hospital. Ìjọ wo náà ṣe discharge láti hospital? Ìjẹta náà discharge. Àárọ̀ yìí mo tún gbé padà lọ. Wọ́n ní kò sí kankan tó ṣe. Mo tún dé sí pípọ̀ yìí ṣáà ní ṣá. Ṣé ló pe yín? Ó pe yín dé, ló pe yín dé. Kí ló dé tàbí ń kú lọ́ba yìí? Kò yé mi. Wúmi, Wúmi, pẹ̀lẹ́. Kí la máa ṣe báyìí? Kò tiẹ̀ yé mi. Gbogbo mo ti lo rọ́ọ̀bù ti tán nílé onírọ́ọ̀bù. Ẹ ò mọ nǹkan tá a máa ṣe ń sìn. Àbí ká gbé lọ sílé aláàbò. Mi ò dẹ̀ wojú mi, ṣàánú mi. Ìyá Wúmi. Kí ló fẹ́? Sọ gbogbo nǹkan tó bá fẹ́ láyé yìí máa fún ẹ Wúmi. Kò sí nǹkan tó lóo fẹ́ tí mi ní fún ẹ. Wúmi, mo sọ fún ẹ náà. Wúmi, pẹ̀lẹ́ Wúmi. pẹ̀lẹ́. Wúmi. Wúmi, kúrò Wúmi. 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 Kí ló ṣẹlẹ̀? Ọ̀rẹ́ mi. Kí ló ṣe? Ọ̀rẹ́ mi. Kí ló tún dé? Ọ̀rẹ́ mi. Wúmi. Kí ló ṣẹlẹ̀? Wúmi. Wúmi. Kí ló ṣẹlẹ̀? Nǹkan kò ṣe. Nǹkan kò ṣe. Wúmi, bá mi sọ̀rọ̀ náà. Wúmi. 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 Àṣebé kan ò sí o, àṣepamọ́ ló wà o, àṣesílẹ̀ tẹ́rí yẹ, ṣe bóun là kò wá bá, ilé ohun tó máa padà wá bá, èmi ń béèrè o, kí lóhun tó máa padà wá bá o. Ọ̀tọ̀ ni nǹkan tí mo bá wọ̀, ọ̀tọ̀ ni tí mo tún bá ń lẹ̀. Èmi tiẹ̀ ṣe ni pé kí n wá bá ẹ pé kò jọ torí Ọlọ́run pé kó wá yá mi lówó díẹ̀ o pé mo nílò owó lọ́wọ́ yìí, owó dẹ̀ pọ̀ lọ́wọ́ mi. Àmọ́ ilé tí mo bá ń lẹ̀ yìí mi tiẹ̀ mọ nǹkan tí mo fẹ́ sọ. Boyfriend ẹ̀ ń kọ́.
ọ̀rẹ́ mi boyfriend mi náà ó pọ̀ lọ́wọ́ ẹ ó ṣàmọ̀ràn iṣẹ́ tó ń ṣe gbogbo ẹ̀rí lè jọra wọn lẹ́nu ọjọ́ mẹ́ta jáde. wọn náà máa ń ká àgọ́ ní problem èmi gan sí ní problem báyìí ó ṣàmọ̀ boyfriend mi òun náà wá àgọ́ ọlọ́pàá. àgọ́ ọlọ́pàá pẹ̀ kí ló ṣẹlẹ̀? mi ò tiẹ̀ mọ̀ wọ́n ṣàní kí n máa bọ̀ ń bẹ̀ so gbówó tèmi gan tiẹ̀ rí ni mò ń try àti tùjọ kí n lè kó débẹ̀ kí n lè nǹkan tó máa ṣẹlẹ̀ ńbẹ̀ so mi ò tiẹ̀ mọ̀ báyìí gbogbo tiẹ̀ yé mi mọ́. ọ̀rẹ́ mi kò sí wàhálà mi ò lè kó wà láti mi tiẹ̀ lọ́rùn ṣó ti yẹ màá tún wo bòmíì tí mo lè wá ìpín yẹn lọ ni. ṣáà bínú sí mi ṣùgbọ́n bínú kẹ́ èmi náà fẹ́ máa lọ síbẹ̀ ìsìn so nǹkan tí n bá bọ̀ láti bẹ̀ máa jẹ́ kó gbọ́ ṣùgbọ́n. tómi náà bá délé máa pè é. ṣọ́ṣà bínú sí mi. bínú bíi ti báwo mi bínú sí ẹ̀ náà máa ò rí ọ̀rẹ́ mi onígbà tí tíọ́bà rẹ̀ ló àṣetò. òṣàbò lè gbè mí ṣe mí bó ti bá mi. pẹ̀lẹ́ kó àtẹ̀mọ́ra pẹ̀lẹ́. ọ̀gá kì í sùúrù wo mo tún fẹ́ ní ìkíní kébé ìkejì kébé ìtúwà ní sùúrù èmi. má sunkún mọ́ má sunkún kò ṣe sùúrù ó má ṣe sùúrù náà ni wàá ṣe sùúrù ni ó mọ̀ pé tó bá ti ń kéjú máa fẹ́ẹ̀tì ojú ẹ̀ ó dẹ̀ mọ̀ bí ẹ ò tiẹ̀ ó mọ̀ bó ṣe rí pẹ̀lẹ́ 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 kó àtẹ̀mọ́ra pẹ̀lẹ́ ọ̀rẹ́ mi. ọmọ wù mí dà Láre dà Láre dà ọmọ wù mí dà ó wá ní kí ní sùúrù Àyọ̀ká Àjọkẹ́ ní sùúrù má ṣe Àyọ̀ká kí ní sùúrù má ní sùúrù ni má ní sùúrù ni ọ̀rẹ́ mi àbí wà á lọ sọ́dọ̀ bàbá. ó ti yá jẹ́ ká jọ lọ ó bá di lọ́la ó wà lọ́la ká jọ lọ. ó mọ̀ pé mi ò lè ráyè mò ń travel lọ́la àwọn ọmọ ẹ̀ ń gbé mi travel lọ́la. ìsílò lè ráyè ìsílò lè ráyè ìwọ Àyọ̀ká Àyọ̀ká ò lè ráyè ó ń sọ fún èmi pé ò lè ráyè ìwọ jùmílẹ̀ ayé máa dára sọ́dọ̀ bàbá máa lọ bá bàbá kété mi ò gbé báyìí. Bàbá ẹgbà mi rà mí kalẹ̀ iná tí ń jó mi lábẹ́ aṣọ mi tètè fúnra nì ọmọ kìíní ó lọ ìkejì ó lọ àti kejì lọ ni mo yẹ̀tẹ̀ tají ni mo ṣẹ̀ṣẹ̀ tají bàbá ẹgbà mi ẹ ṣàánú mi bàbá ẹ ṣàánú mi ẹ má jẹ́ kí tèmi gbé jọ̀ọ́ bàbá ẹ wò mí ràn ní. bí a bá jí àmì àgbọ̀ pòròpòrò odò bàjí bá ti jì àmì àgbọ̀ ìyá kọ̀ọ̀kan odò bó bá ti dòrú gbọ̀ndọ̀ àmì àgbọ̀ ṣirikú sí àwọn ìyá mi ẹlẹ́yẹ àgbẹ̀gbọ̀hùn mi rògbòn o àlùkò rere gbọ̀hùn mi rọ̀ṣà àǹjọ̀nú tí ń gbénú afẹ́fẹ́ ṣọlá o ọ̀wá ṣúrẹ́ tẹ́tẹ́ kọ́ dára ṣàṣà kọ́ wá gbóhùn àwo lẹ́nu mi àní mo fi gílùgì mo fẹ́ gbọ́n tí kì í sọ mo ti fọ̀pẹ̀ lọ̀pẹ̀ mo fẹ́ gbọ́n tọ́pẹ̀ ń fò lóru. ǹlẹ́ arábìnrin ibi tẹ́ ẹ fojú sí ọ̀nà ògbàbẹ̀ bá a ti rò kọ́ lórí o ò rí mọ́dé yìí
tá à ń sọ̀rọ̀ ń pa rẹ̀ yìí lóòótọ́ ti wà ní òpèkùn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ọmọ alágbára tó jẹ́ níṣẹ́ tún jagun mọ́ bẹ́ẹ̀ ni alágbára ọmọ ni bá a ti dè ní tu ń tá a bá tọ̀ ń tá a bá ta kíákíá ní ìtọ̀ ọmọ wọn ìṣọmọ lásán alágbára bẹ́ẹ̀ ni. bàbá kí ni kí wàá ṣe báyìí kí ni kí a ṣe bàbá mo tún rò kọ̀ọ̀kan tàbí kí lọ fún májèlé jẹ ní. kí ni wọn lọ́wọ́ tọ́tọ́ ń sọ lẹ́nu yìí kí ló ń béèrè lọ́wọ́ mi ká fún májèlé jẹ májèlé bíi ti bọ́ ṣé wọ́n àti ẹ̀ ríra ni inú gbèkùn tó wà lọ ṣé wọ́n rí i. mo ní àǹfààní àti máa lọ wò ó. wò mí ọ̀nà tá a gbà rí ṣíṣe kù afẹ́fẹ́ kì í fẹ́ kó mọ́kàngi oko la abilu ńlẹ̀mí ọ̀fẹ́ lù bí n bá ti dàbí lùwọ́ ọ̀tọ́nù ọ̀dàgbére fàyè pọ̀ dìgbò sí jẹ́ ẹ̀rọ abilu sí kí n dàbí lùwọ́ bábìlù bá ti wò ó dìgbére ni ọ̀dàrí náà mo fẹ́ yẹn bàbá ó tún dojú àlá mo fẹ́ yẹn òun ní ọ̀fà wà lẹ́sàyẹ lọ àwọn ò ní síwájú tiẹ̀ lọ àwa dáyé síwájú tiẹ̀ nù òun tó dé lẹ́yìn lẹ́yìn òun náà ní kó padà sọ̀rọ̀ ọ̀làkejì. àwọn mi ilẹ̀kẹ̀ mọ́jà síbi ilẹ̀kẹ̀ mọ́jà sọ̀hún ibì kan sáà ní ọjà sí ẹ̀yin jábá. ìwé mímọ̀ kó o ṣe ọ̀tọ̀ ní òṣèlú ní ọlágbọ́rọ̀ ọlọ́run ọlọ́run ayé jù ṣe. Ẹ ti fàyè sú mi. Ẹ ti fàyè sú mi. Kí lẹ̀ṣẹ̀ mi kí ni mo ṣe gan-an? Ẹ jẹ́ kí n mọ̀. Kí ni mo ṣe gangan jẹ́ kí n mọ̀? Kí ni mo rà nígbà yóò? Kí ni gangan tí mo ṣe gangan? Tí mo fi deserve gbogbo èyí o. Kí lẹ̀ṣẹ̀ mi gangan jẹ́ kí n mọ̀? Bóyá mo lè wá bẹ̀ yẹn jọ̀wọ́ o. This is getting too much for me. I don't think I can bear it again. I don't think I can bear it again. Ẹ ti fàyè sú mi. Báwo ṣe báyìí? Báwo ló fẹ́ kí mi ṣe máa ṣe náà ó jẹ jó náà? Ẹ ti fàyè sú mi. Kí lẹ̀ṣẹ̀ mi kí ni mo ṣe gangan? Ẹ jẹ́ kí n mọ̀. Ṣé mi nìkan yìí? Ṣé mi nìkan yìí? Gbàgbọ́ tiẹ̀ ní iná. Fún mi díẹ̀ sí i. Ẹ gbàgbé o. Sójà. Bàbá léni báwo bàbá ní níṣe là ń padà o. Ẹ padà lẹ́yìn mi o. Ẹ fi mí lọ́rùn sílẹ̀ o. Ayé tèmi ni mo wá mi ò mà wá tí yóò. Ẹ fi mí lọ́rùn sílẹ̀ o. Ayé tèmi ni mo wá omi ò wá tí yóò. Ẹ fi mí lọ́rùn sílẹ̀ o. Ó ti tó ó ti tó ire máa jẹ tèmi o. Ó ti tó ire gbọ́dọ̀ jẹ tèmi o. Ìyá yìí ti tó. Nurse, báwo ni Mr. Tunde? So make sure pé ẹ check wọn from time to time. Doctor, but sọ fún mi pé ó ti feel better. Wọ́n ti better.
ṣàkóso pọ́sì là ń sọ̀rọ̀ ẹ̀ á ní láti máa check me from time to time. ṣé ti yẹn. Okay, that's true. Okay. Bẹ́bí tí ó pera afẹ́yìnfẹ́ lẹ́yìn. Bẹ́bí tí ó pera afẹ́yìnfẹ́ lẹ́yìn. Ẹ ló ṣìnà. Ṣé o ti gbọ́ tuntun ṣá? Ọmọ ibi táwa ṣì lérò pé ká gbé obì sí. Ọmọ obì ti lálẹ́ wò bẹ́ẹ̀ o. Túndé ti kú sẹ́wọ̀n o. Ó ti kú sẹ́wọ̀n. Èmi báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí náà? Àmì ìmọ̀ kọ̀ọ̀kan pa ẹ̀ o. Bàtí ó ṣe pé bóyá àti plan pé bóyá àkọ́kọ́ tẹ́lẹ̀. Bóyá ó gbé nǹkan jẹ kò tiẹ̀ yé mi. Bóyá tí bá tún padà gbọ́ ẹni further news máa jẹ́ kó mọ̀. But for now confirmed ó ti kú sẹ́wọ̀n. Máa gbé padà ní táṣù. Ó lè bọjọ́ ọ̀la rẹ jẹ́ o. Ó lè ṣekú pa wọ́n fúnra rẹ̀ ọ̀rẹ́ mi ọ́ ṣọ́ra. Ẹbí tí. Kí ló ṣe fún ẹ tó fi fi májèlé sóúnjẹ fún? Májèlé poison ọ̀pọ̀lọpàá mi ò lè poison today. Ẹni tá à ń sọ is my husband as mi ò lè poison today. Àti pé ṣé bẹ́ẹ̀ lè sọ pé nǹkan ti gbóúnjẹ wá fún tẹ́lẹ̀ kó jẹ́ pé mi wá gbé wá. I can't poison him. Madam, ẹ wo bí kò sí tuntun kan lábẹ́ ọ̀run. Ṣé rí tẹ̀sán yẹn kò jẹ́ tuntun sí wa níbí báyìí? Ṣé you understand? Ẹ lè fẹ́ hard fast. Ó dà pé understand nǹkan tí mo ń sọ. Ẹni tí mo ń sọ ọkọ tí mo fẹ́ fẹ́ ní ọkọ àfẹ́sọ́nà mi ni. I love him so much pé mi ò lè imagine pé kó kú. Because tó bá kú èmi gan lè kú. So I can't poison him. Ẹ má bínú madam, ẹni ẹ lè poison Túndé rárá. Bẹ́ẹ̀ni. Ètò ń bẹ́ẹ̀ bí nǹkan náà ni. Ṣé ìbejì ní ìrìn? Rárá, à ń ṣe ìbejì. Anyway, Túndé náà ń kọ́. Doctor jẹ́ kó yé mi wípé ó ti ń response treatment nípa rẹ̀ ṣe ń wà òkè. All right, you can take her. All right, Jima. Wọ́n dàbí pé ọ̀rọ̀ ti ní ọwọ́ kan ọ̀tà nínú. Ọlọ́run akọ́ mi mọ̀ ṣe. Ṣọlá, òun mí nìkan tó ń sọ fún mi yìí. Madam, mi ò parọ́. Mr. Túndé ò mọ anything nínú gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí. Ẹ mọ̀ mí, ẹ dẹ̀ mọ̀ pé mi ò lè ever parọ́ fún mi. Sherry, Mr. Túndé ò mọ nǹkan kan pa ẹ o. Yes, Mr. Túndé ò mọ anything nípa ẹ. Because lánàá ni mo rí Mr. Kúnlé tó ń bá Mr. Jídé sọ̀rọ̀ lórí fóònù. Tó ní Mr. àwọn gbọ́n pé Mr. Túndé ti kú sí prison pé ó ṣàn sọ̀rọ̀ owó and àwọn méjèèjì gangan ló gang up tó fi jí owó kó o. Mr. Túndé ò mọ anything nípa mi ò lè parọ́ fún yín. So nǹkan tó ń try láti sọ fún mi nísìsiyìí pé Jídé àti Kúnlé wọ́n mọ̀ nípa nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. Wọ́n mọ̀ nípa gidi gan ni. Ẹ wo ó dùn mí pé mi ò mú fóònù mi dání. Ká ní mo mú fóònù mi dání ni ó yẹ kí n rẹ́kọ̀dì gbogbo ọ̀rọ̀ tó sọ pátápátá. Mo gbọ́ wọn tó ń sọ tọ́bẹ̀ sí ní sọ̀rọ̀. Ṣọlá, o ṣe gan, mo really appreciate effort to make láti tan ìmọ́lẹ̀ sọ̀rọ̀ tó wáyé. It's okay. O ṣe gan. Alátiṣe mi, mo máa ti ṣàárẹ̀. Mo máa wá nǹkan ṣe sí. Ẹ wo ẹjọ́ tètè wá nǹkan ṣe sí. And one more thing, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ má jẹ́ kó gbọ́ pé bóyá èmi ni mo wá sọ̀rọ̀ fún yín o. Ẹ kàn tètè take action lórí ọ̀rọ̀ yìí. Bẹ́ẹ̀ má yẹ kọ́ mọ̀ pé mi ò lọ́tọ̀. Àbá, come on. All right, thank you. All right, ẹ ṣé gan, kẹ́ take care, bye. Ohun ọwọ́ rẹ ò tó, má ṣe fi gàngàn fà. Ohun tó mọjọ́ la ẹ̀, má dáwọ́ lé o, torí pé ó lè pani, ó lè bọjọ́ ọ̀la rẹ jẹ́ o.
lè ṣekú pa wọ́n fúnra rẹ̀ ọ̀rẹ́ mi ó ṣọ́ra. ẹbí tí. tó bá ń tiẹ̀ ìwọ náà má tira ẹ̀ tó bá ń tiẹ̀ kọ̀ wá hold on to yourself o ṣé o èyí wo ni kí n gbà. bẹ́bí tí o pera afẹ́yìn fẹ́lẹ́ yìí ó ṣàbọ̀lẹ̀. ẹ wo madam ẹ ṣé gan mo really appreciate gbogbo effort yìí ṣé rí gbogbo ìtàn ìṣẹ̀lẹ̀ rẹ kò sí ètò kan bí owó tèmi ṣe máa jáde gangan ni problem ẹ dẹ̀ shop ó máa possible. nítorí wọn kọ́ steady wọn mo ní mo jáde ẹ ṣé àwọn boys ni màá ṣiṣẹ́ wọn ẹ ṣé gan tó bá ṣe jẹ́ I'll get back to you. all right thank you so much. all right ma. thank you. ẹ wo kí ló ń ṣe ń tẹ̀ràn jù ẹ wo ilé náà. don't greet me ṣe rí gbogbo yín one after the other mo máa fish gbogbo yín out ẹ rí ẹ wo ilé ó tún lo blonde hair ẹ wo láti ìṣẹ̀bù efo ọlọ́run ló mọ̀ bí àwọn ilé iṣẹ́ iná ló fi ló ṣe gbogbo rọ́bì. now all of you get back to work. àwọn ọmọ eri kí ni don't thank me thank yourself I'm talking you are looking at another effort. ṣé mo pé ọlọ́run gan ló máa ń wọ̀n gáì tá bá bèrè sálárì lọ́wọ́ wọn ọ̀gá ò ti fa olówó ọ̀gá ò ti àṣé wọ́n ń jí owó wa jẹ wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. ọpẹ́ lọ pẹ́ ṣọlá ṣebí wọn wá sí ìròyìn gbogbo àná láti ọjà rẹ ọpẹ́ lọ pẹ́. ẹ̀yin mọ̀ pé ọjọ́ gbogbo ni tó lè ọjọ́ kan báyìí òun ni tó lóhùn ṣe rá àwọn méjì tí wọ́n lọ yẹn ṣé bó ṣe lọ yẹn báwọn méjì ṣe lọ yẹn máa kó sẹ́wọ̀n. ọ̀pọ̀ ẹ wo ẹ padà sẹ́nu iṣẹ́ tó kọ mí tó kàn ní bá bọ́ ta. ṣe mi bó ti bá mi. yé kí ló ṣẹlẹ̀ yé Wúmi yé. Mami ṣé ẹ really fẹ́ ní ìsinmi ṣé ẹ fẹ́ ní ìsinmi. mo fẹ́ ní ìsinmi. ẹ lọ tú aláìṣẹ̀ sílẹ̀ mami ẹ lọ tú aláìṣẹ̀ sílẹ̀ mami tí ẹ bá fẹ́ ní ìsinmi kí ẹ lọ tú aláìṣẹ̀ sílẹ̀. mo fẹ́ ní ìsinmi mo fẹ́ ní ìsinmi. Màámi láre. Màámi tẹ bá fẹ́ ní ìsinmi ẹ lọ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ yín. mo ti gbọ́. ẹ lọ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ yín. mo ti gbọ́. ẹ lọ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ yín Màámi. máa jẹ́wọ́. ẹ lọ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ yín. máa jẹ́wọ́. ó jọ àlá lójú ẹ àlá kọ́ màá fẹ́ kó lọ tú aláìṣẹ̀ sílẹ̀ lọ tú aláìṣẹ̀ sílẹ̀ tó o bá tú sílẹ̀ ò ní nísinmi o fẹ́ gba ẹ̀mí aláìṣẹ̀ nígbà tó pa bàbá ẹ̀ tán o tún fẹ́ pa òun gangan lọ jẹ́wọ́ o lọ jẹ́wọ́ tó o bá jẹ́wọ́ ò ní nísinmi ò ní nísinmi o. mo ti gbọ́ yé mo ti gbọ́. ohun ọwọ́ rẹ ò tó má ṣe fi gàngàn fà. Madam, from our investigation to carry out, I discovered pé ọmọ yín ó innocent of ẹ̀sùn tó fi kọ́ níbi iṣẹ́. Àdúrà táwọn àgbà ní kí kọ́lọ́ máa fẹ́ rúkọ̀ àpò bá dàgbà. Àmì o. Torí ẹ̀dá ṣe ní kí ọ wálé yìí. Wọ́n lè prepare ìwé ẹ̀ fún yín so that a lè bá yín lọ. Ẹ ṣe gan ni ṣe rí bẹ́ẹ̀ ṣe pè mí tí mo rí kọ́ọ̀lù yín nǹkan tí mò ń ṣe ni mo fílẹ̀ mo kàn ń sábọ̀ ni so kò mọ̀ nípa ẹ̀. A lè ti mú àwọn tó wà bí wọ́n ti wà ní àhámọ́ wa níbi. Wọ́n ti mú wọn. Ẹ ṣe gan ẹ ṣe inú mi dùn. Mr. Tunde ẹ má bínú sí wa iṣẹ́ wa là wá carry out. Ẹ má dẹ̀ rí ọ́fíìsà mi bí ọ̀tá yín.
So, officer. àṣegbé kan ò sí o. Kí ló dé, kí ló ṣe yín? Ṣára yóò yá. Lóde. Bẹ̀rẹ̀ ló ro mí. Sórí bó ṣe tún fọwọ́ kan yìí tún ro mí gan ni. Mummy, kí ṣe irú táìmì yìí ló yẹ kí n máa ṣerú nǹkan báyìí náà. Ilé tí mo ẹ̀ṣẹ̀ dé yìí ó yẹ kájọ máa gbádùn kí wa máa dùn ká máa yan náà lógo ni. Kí ló ṣẹlẹ̀ mọ́mì? Kí ló ṣe yín? Ok, ẹ jẹ́ kí n gba yín pé dókítà. Ilé yóò ṣọ̀rọ̀ dókítà. Àti pé Túndé, mo ti ṣẹlẹ́dẹ̀ yọ dáríjì mí. Mummy, ẹ ṣe mí náà. Ṣé torí pé mo wà lọ́hùn yẹn wà frequently yìí lẹ́ṣẹ̀ rò pé ṣe mí ni? Ṣé yẹ? Mo ti ṣe dáríjì mí. Adésínà ló dé kọ́ sí ẹ o. Adésínà, my dear, ní nǹkan kan tí mo tiẹ̀ ní kí n sọ fún ẹ torí last week mo lọ sí ilé tó wà ní estate yẹn. Mo lọ bá àwọn tenants tó wà ń bẹ̀. Mo dẹ̀ tún lọ sọ́dọ̀ caretaker. Èmi àti caretaker yẹn a ti ṣe several meeting lórí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ fún ẹ yẹn. So gbogbo àwọn tenants tó wà ní estate yẹn gbogbo wọn máa jáde. Mi ì fẹ́ rí kankan nínú wọn mọ́. So now tó bá jáde a máa gba wọn new tenant síbẹ̀. Tá bá gba wọn new tenant yẹn ṣe rí commission and agreement tó máa san owó wa náà máa bọ́ sí. Kò ní bọ́ sọ́wọ́ caretaker mọ́. Mo ti bá a sọ ó dẹ̀ ti gbà sí mi lẹ́nu. So mo lọ bá wọn, wọ́n ní kan stubborn nínú wọn bẹ̀. So yẹn ni mo fẹ́ lọ bá. So I'm going there right now. Mo kàn ní kí n sọ fún ẹ ni. Mátúndé, ìwọ ló kàn wá pẹ̀lú ẹjẹ́tì láǹgbowó security àgbowó bí wọ́n ṣe ń pètò olóòfẹ́ lọ fojú sí. Ó ní ìdẹ́ jẹ́ kí ìyẹn ṣiṣẹ́ tẹ́tẹ́tẹ́ ni. Ó kàn dààmú ara ẹ̀ kó lọ síbẹ̀. Sáwọn yẹn jẹ wà lówó ni. Tí wọ́n sanwó lé ni. Tí wọ́n bá wa jà ni. Tí wọ́n bá nǹkan jẹ́ ni. Ìmí ti lò 7 years. Ìmí ti lò yìí tó kéré jù tó lò jù òun ni 5 years. Torí ìyẹn ò mátà. To get the scammer nítorí pé a fẹ́ gbowó agreement and commission káde láwọn ẹni ẹlẹ́ni dànù kó ló fẹ́ kán wálé sí kó dáa jẹ́ ká fọ̀rọ̀ yẹn rora wá wò. Ànídé kó tó take decision ò bá sọ fún mi. Ó kàn wà lẹ́wọ̀n ní láti lọ mọ bá àwọn agent sọ̀rọ̀ nígbà tí lọ́ọ̀yà wà ń bẹ̀ tí ó bá dẹ̀ tún ṣe yẹn wà á ti mú Túndé dá nígbà tó bá lọ pé Kútí lò kó lọ máa front kó máa ṣe gbogbo wàhálà ẹ̀mí ìfẹ́ fún ẹ. Túndé Adésínà kí lẹ sọ sí náà ẹ repeat nǹkan tẹ sọ. No, Túndé náà Túndé àwa lè máa yọjú sí wọn kí n mú Túndé dání á lè wá fún ẹ ní feedback àtẹ̀mí. Ó tiẹ̀ ti yé mi ọ̀rọ̀ yín ti yé mi sìn Túndé gbogbo àwọn businesses yín tẹ ní Túndé ni gbogbo eléyìí Túndé ni ilé yín Túndé ni nǹkan tí mi ń sọ nìyẹn níbẹ̀rẹ̀ o mo ní mi ìfẹ́ lé olórogún mi ìfẹ́ wàhálà kí n dá wà ẹni kò lè sí wàhálà ẹ máa tọ́jú mi ẹ máa tọ́jú àwọn ọmọ mi òun nìyẹn o. òun gbé Túndé lé mi lórí gbogbo àwọn bísínẹ̀sì ẹ káàkiri tó yẹ kí n máa control gbogbo ẹ̀ Túndé ni ọ́fíìsì Túndé ni eléyìí Túndé ni Adésínà òun ṣẹ̀ mí o mo dẹ̀ lọ́ọ̀fù ẹ ni o ká ní mi lọ́ọ̀fù ẹ láti jọ ìwà rí. dúró àrùkà tó ń lọ yẹn kọ́ lára ẹ̀ ṣé Túndé àtàwọn ọmọ ẹ̀wọ̀n ṣe kankan náà ni ṣé bó lè gbọ́n wọn. ìyàtọ̀ wà gbogbo ẹnu ni mo fi sọ Adésínà ìyàtọ̀ wà ó ní ìyá tiẹ̀. torí mi sọ̀rọ̀ látijọ́ yìí Adésínà ẹ̀dẹ̀ ń ṣẹ̀ mí pẹ̀lú ọ̀rọ̀ Túndé tẹ dárúkọ yẹn ẹ̀ ń ṣẹ̀ mí ó tẹ̀ ti ṣẹ̀ mí láti sìnsìn lọ ó ti ṣẹ̀ mí ìmọ̀ àmọ́ àwọn mú Túndé wàá fi ẹ̀ǹdì ọ̀wọ́n bísínẹ̀sì ẹ̀ Adésínà kò dáa tó bá jẹ́ yẹn ní nǹkan tí mo fẹ́ tí ó máa bá mi fẹ́ ó tiẹ̀ gbọ́dọ̀ bá mi fẹ́ ni torí nǹkan tí mo fẹ́ nìyẹn o màá fẹ́ nísìn kó pín ogún ẹ̀ kó jẹ́ kí n kó tèmi àtàwọn ọmọ mi yes mo fẹ́ mọ̀. Màmá Túndé. Bàbá Túndé. Ṣé Túndé àtàwọn ọmọ ẹ̀ wọ́n sọ ọmọ bàbá kan náà ni. Ìyàtọ̀ wà o. Ìkankan náà ni wọ́n ti jọ ní. Oh excuse me. Túndé ẹ̀gbọ́n wọn ni tó bá jẹ́ gbogbo tẹ́ẹ̀ tí ò sí wàhálà lẹ́nu ebi torí wọn náà ni. Ó yàtọ̀ wà ń bẹ o torí ìwọ ló fà á o ìwọ ló ń yọ Túndé sọ́tọ̀ ló ń yọ àwọn ọmọ mi sọ́tọ̀ nísìmí tẹ̀fẹ́ gbúrò Túndé mọ́ ọ̀wọ́n ogún ẹ̀
jọ torí Ọlọ́run bá mi pín mo fẹ́ mọ stand mi nínú ilé yìí mo fẹ́ mọ nǹkan tí mò ń jókòó dè nínú ilé yìí àtàwọn ọmọ mi. láì tí kú ni màmá pín ogún yẹn. ìyẹn ò kàn mí o so mi dẹ̀ ń lọ bá kí àti kà. ẹ kó àgbálẹ̀ mi ní gbogbo ìgbà sá. mo mọ̀ rí ọ. bàbá ọ̀rẹ́ mi ni mo mú wá sọ́dọ̀ yín o ìyá kan ló ta lé o ṣe rí ọ̀rọ̀ àwọn ọkùnrin kọ́nà kó gbà wá o ọkọ tó jẹ́ pé wọ́n jọ jìṣẹ́ jìyà láti kékeré tó jẹ́ ńgbà tí ò sí nǹkan kan náà ti jọ wà tó wá di pé nǹkan wá dé lọ́wọ́ ọkọ tó wá di pé tó wá ní ọ̀rẹ́ mi kò mọ̀ ṣe mọ́ ọ̀rẹ́ mo sọ fún ẹ pé ibi tá a wá yìí kò fi ọkàn ẹ balẹ̀ nǹkan tó bá fẹ́ bàbá ṣe fún alátìlẹ́yìn mi nì sọ nǹkan tó bá wá. bàbá ẹ ṣègùn ọkọ mi ni àtìgbà tí èmi àti ẹ ti fẹ́ra in fact bàbá kò sọ fún mi pé òun máa fìyà jẹ mí ṣe ló fìyà jẹ mí ó pọ̀ gbà tí kò ní kankan la mọ́ra ó ti dolówó ó ti dolókìkí ó dẹni tó ń kọ́lé káàkiri tó dé pé ó ní estate náà ń sin ọmọ kan tó bí síta ká tó fẹ́ra ọmọ yẹn ló wá mú wálé ọmọ yẹn ló wá ń pàṣẹ gbogbo nǹkan ló gbé lọ́mọ yẹn lọ́wọ́ àwọn ọmọ títẹ̀mí àtẹ̀mí ṣe ló gbà wá sẹ́gbẹ̀ẹ́ ni bàbá ẹ ṣàánú mi ẹ má jẹ́ kí àyè jẹ mí gbé àti pé bàbá ó tún wá ń ṣàárẹ̀ ǹsìn ó ń ṣòjòjò. ọ̀dà kò burú òun rò pé òun pọ́n nù ó ti wá gbàgbé gbàgbọ́n ń bẹ torótoró alábàndẹ̀dẹ̀ kọ́lé agbede méjì ayé òun o ẹ wò mí wò kí ló kọ ọmọkùnrin o. bàbá Adésínà Adéríbigbé lórúkọ yìí. Adésínà Adéríbigbé. Adéríbigbé ó ti dá a bá wọn. ó sì dá yín lójú ọ̀rọ̀ rèé o ọ̀rọ̀ tún rèé o bọ́ ọba lóò ní ṣọ́ọ̀bù nǹkan mọ́ àwọn tí ọmọ jẹ́wọ́ ò ní yé béèrè ebe mi lẹ̀ṣà ògbìn ara ògbódò ojoojúmọ́ báyìí ni mo fi ń dáná ọwọ́ èmi ọba yìí fún ní wọ̀jẹ̀ ẹ̀mí ń pa àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀yin ti béèrè lọ́wọ́ tèmi òdìdé náà kémi fún yín ẹjẹ́ rẹ̀ tètè lọ rèé sọ fáwọn ẹbí rẹ̀ ẹ wò ó ti kú ẹ lọ rèé sọ fáwọn ẹbí rẹ̀ kí wọ́n tètè lọ gbẹ́lẹ̀ bí wọ́n bá ṣíṣí aṣọ tí wọ́n fi ṣí kí wọ́n lọ rèé rà báyìí o kọ̀bárà ayé wọ̀kan wíjọ́ mọ́ àtòun àti gbogbo ara rẹ̀ ó di wọ̀ nínú kòtò ẹyin kí ni ó fi jẹ kòkòrò ni ó fi jẹ ẹ wo ẹ fọkàn ara yín balẹ̀. ẹ ṣe gan bàbá tẹ́lẹ̀ ní tàǹsọ̀ ó tún ní agídí ó ní agídí kan nọ́mbà wọ́ọ̀nù ni torí kò ń gbọ́ kò ń gbà ni. mélòó mélòó rú rẹ mo ti ṣe mo ti gbé eégún létí mo ti tò ṣàlàyà mo ti dúró síwájú àwọn tí ó yẹ kí n dúró fún wọn padà lọ fún mi ni lóhùn yìí mo ti pa àkùkọ kọ lẹ́yìn ọmọ ọkùnrin ẹ fọkàn yín balẹ̀ ìjọ mẹ́ta péré mo fún yín ẹ gbèlè gbọ́ ẹ wo ẹ mọ rẹlẹ tọba jẹ́ pé ti ká báyàn ibi kan pa ni mélòó mélòó rẹ mo ti pa kìí ṣe àkọ́kọ́ kìí ṣe kejì kìí ṣe kẹta kìí ṣe kẹrin bí n bá kà yọ ọmọ lọ bí ẹgbẹgbẹ̀rún lọ́nà ẹgbẹgbẹ̀rún mo ti fẹ́ pa gbogbo àwọn ẹ wo ẹ fọkàn ara yín balẹ̀. tẹ́tí pa. kọ́dà elédùn àti pè mí níjọ́ kan ó wí fún mi ó ní kí ló dé mo ní bàbá ẹ̀yin ẹ mọ́ ṣe tí ń lọ́hùn kémi ọmọ ṣe tèmi ní ìdájọ́ tí ń bẹ lóde ọ̀run tí n bá ti àwọn àgbà tèmi ṣùgbọ́n táyé yìí ń dájọ́ rẹ̀ èmi ọba yín dájọ́ rẹ̀ ẹ mọ̀ rẹ̀ ẹ fọkàn yín balẹ̀ mọ̀ rẹ̀. báyìí ná Adésínà kí ló ṣẹlẹ̀ Adésínà sọ̀rọ̀ náà kí ló ṣẹlẹ̀ gbà ó láti dé láti hospital ẹ ṣé ká tún máa gbé ẹ padà lọ sí hospital ni Adésínà oh my god kí ló sọ náà kí ló sọ. mo fèsì kankan látẹ̀kùn. Adésínà wo ìwọ tètè lọ pé dírẹ́bà wa ká máa gbé lọ sí hospital ká gbé padà lọ sí hospital tàbí kí ló ṣẹlẹ̀ náà. Adésínà kúrò. Ẹ wojú wọn. Adésínà
Daddy. Sáré lọ mú fóònù mi wá. Sáré máa mú fóònù mi wá. Mami, èmi ti dáríjì yín o. Mo ti dáríjì. Ìdáríjì tó kù ọwọ́ Ọlọ́run ló bá ló wà. Mo ti dáríjì yín, ọkàn mi ti yọ́nú sí mo but mo fà yín lé Ọlọ́run lọ́wọ́. Dáríjì mi. Dáríjì mi o. Bẹ́bí tí ó pera afẹ́yìnfẹ́ lẹ́yìn. Bẹ́bí tí ó pera afẹ́yìnfẹ́ lẹ́yìn. Ó ṣàbò lè gbè mí, ṣe mí bó ti bá mi. Ó ṣàbò lè gbè mí, ṣe mí bó ti bá mi. Ohun ọwọ́ rẹ ò tó, má ṣe fi gàngàn fà. Ohun tó mọjọ́ láì má dáwọ́ lé o, torí pé ó lè pani, ó lè bọjọ́ ọ̀la rẹ jẹ́ o, ó lè ṣekú pa wọ́n fúnra rẹ ọ̀rẹ́ mi ọ́ ṣọ́ra. Bẹ́bí tí ó pera afẹ́yìnfẹ́ lẹ́yìn. Bẹ́bí tí ó pera afẹ́yìnfẹ́ lẹ́yìn. Ó ṣàbò lè gbè mí, ṣe mí bó ti bá mi. Ó ṣàbò lè gbè mí, ṣe mí bó ti bá mi. Àṣegbé kan ò sí o, àṣepamọ́ ló wà o. Àṣesílẹ̀ tẹ́rí yẹn ṣe bóun là bọ̀ wá bá. Kí lohun tó máa padà wá bá? Èmi ń béèrè o. Kí lohun tó máa padà wá bá o? I am asking you. Bẹ́bí tí ó pera afẹ́yìnfẹ́ lẹ́yìn.
bẹ́bí tí ó pera afẹ́yìnfẹ́ lẹ́yìn òṣàbò lè gbè mí ṣe mí bó ti bá mi òṣàbò lè gbè mí ṣe mí bó ti bá mi.